jẹ́jẹ́ o fẹ̀sọ̀ ṣe. ọmọ jọjú ọlá o orékèlè wa o ayé gba jẹ́jẹ́ o rọra ṣe jọ̀wọ́ tẹ jẹ́jẹ́ o kó má bàa ṣẹ̀ṣẹ̀ gbé ọmọ jọjú ọlá o ayé gba jẹ́jẹ́. Ojú ọlá o, orékèlè wa o, ayé gba jẹ́jẹ́ o, rọra ṣe, jọ̀wọ́ tẹ jẹ́jẹ́ o, kó má bàa ṣẹ̀ṣẹ̀ gbé, ọmọ jọjú ọlá o, ayé gba jẹ́jẹ́. Àǹtí mi, ẹ̀yin náà máa ti dìyà ìkókó yẹn. Ó ṣe jàre, ṣé mọ́mí ò jíṣẹ́ fún mi ni? Mọ́mí kẹ̀, èmi ò máa ti rí mọ́mí látànà. In fact, orí fóònù gan ni mo ti sọ fún wọn lánàá pé ti bímọ. Níbo ló lọ tó ti rí wọn látànà? Wọ́n wá síbí báyìí láàárọ̀ ẹ̀, wọ́n dẹ̀ fi ẹjọ́ ẹ̀ sùn. Mọ́mí tún ti bẹ̀rẹ̀ àbí? Wọ́n tún ti bẹ̀rẹ̀ kó máa rojọ́ èèyàn kiri. Wọ́n tún ti bẹ̀rẹ̀. Èmi náà rojọ́ ẹ̀ kiri fún yẹn o. Àǹtí mi kò ń ṣe bẹ́ẹ̀. Ẹ wo mọ́mí ti like àtẹnumọ́ jù and I don't like it. Wọ́n ní wáyà wọn máa ní ìyá gidi làwọn. Wọ́n rojọ́ èèyàn kiri bí ìlú jù wọn. Kí ló ṣe? Àánú ẹ máa ń ṣe mí. Kó o máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀rẹ́ ẹni tó ń bẹ ẹ sọ̀rọ̀. Mo fẹ́ ṣe bọ́ọ̀rẹ́ ṣe ń ṣe. Oyinda ó máa ń kó bá ni ni. Ṣé nítorí pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ń tẹ̀lé àwọn ọmọ yahoo káàkiri ìwọ náà bá ló máa ta tán síbẹ̀? Àǹtí mi, ọ̀rọ̀ orí bí mọ́mí ṣe sọ yẹn, ẹ má dá wọn lóhùn. Mọ́mí she talks too much. God. Ó dáa, tó bá gbọ́ tèmi, mo gbọ́ tiẹ̀. Ṣorí nǹkan tí o gbọ́ nípa mi láyé rí, màá sọ fún ẹ lénìí. Èmi náà máa ṣe ju títí ẹ lọ́mọ tí mo wá ń sísí. Ọlọ́run ṣé o. Mo dúpẹ́ tí kò sí ìlú onílùú. Àṣìbíyàn bá tọ́lé ọkọ méjì wò kò ní mọ̀ èyí tó dáa jù. Èmi ni mo wá di ẹlẹ́wọ̀n nílùú òyìnbó. Mo ṣáà dúpẹ́ fọlọ́run tó yọ mí tí ò jẹ́ ń gbé sájò. Ó ga ọ̀wọ̀ rẹ̀ ọ̀hún ò dá òun lójú ẹ̀ ń dán tó ń fàìn sí tó dàbí ọmọ tuntun. Kò ṣe pé òun ò dùn ìbùkún àmọ́ wàhálà tí mi fèsì ni. Wàhálà bíi ti báwo? Mo máa gbọ́ pé everybody ń gbádùn lọ́hùn yẹn tó jẹ́ pé oníkálùkù ló ní free movement. Ìbùkún àṣé orí olórí ni wọ́n lò fún mi lọ. Orí olórí? Èwo ló tún jẹ́ orí olórí? Pálí onípálí. Ṣorí pálí tán tún wá lò fún mi yẹn wanted lẹni tó ní. Tí mo ṣe dánwò báyìí táwọn òyìnbó fojú kàn mí báyìí. Wọ́n ṣe yẹ kí n kúrò ní airport kan tó ṣàmì wẹ́wọ̀n. Ẹ̀wọ̀n kẹ̀. Kí ni Kúnlé wá rí ṣe sí o? Ní tilẹ̀ ń tọ́lọ́hun Kúnlé gbìyànjú àmọ́ ìpa òbóró mọ́ wàhálà tó ṣe gan ló jẹ́ kán fi mí lẹ̀kẹ́ máa bọ̀ nílé. Àmọ́ wọn yẹn ó ṣe shopping fún mi kò sí nǹkan tí kò rà fún mi tán. Kúnlé máa gbìyànjú o. Ó ṣe èèyàn àmọ́ Ìbùkún tí ẹṣin bá dà ní níṣẹ́ là ń tún gùn mi. Ẹṣin òṣì ẹwọ ló ń tún gùn. Mo bí ẹṣin òṣì ẹwọ ló ń tún gùn. Kí ló ṣe wọ́n mọ̀ iná? Ìyẹn ni pé gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ kò sí kankan tó wẹ̀ létí ń bẹ̀. Jáde ẹ̀ ká sọ sà. Tọ́wọ́ ká sọ jáde ṣe dáadáa ni. Wo o jẹ́ máa bá ọ̀rẹ́ yìí sọ̀rọ̀ bá sọ̀rọ̀ dáadáa àbí kí ló dé gan? Ṣé ẹni tí ò bá lọ lóyìnbó lè ṣoríire ni? Dáàdì ẹ fara balẹ̀ ó yà mí lẹ́nu fún wọn ṣá
Jọjú ó jọ mí lójú fún ẹ. Wá tó bá tiẹ̀ jẹ́ ni tí ó kàwé tààràtààrà ni tó sọ pé òun fẹ́ lọ sílùú òyìnbó àìgbọ́ yẹn á jẹ́ wọ̀ ó máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ pé o ò ṣiṣẹ́ boyfriend di rádaràdá tẹ́jọ́ ń rora yín káàkiri ó mọ bóyá ṣe aṣẹ́wó ló fẹ́ lọ fi ẹ́ ṣe nílùú òyìnbó tó ní kó ká lọ. Jọjú. bọ̀dá mi mo ò láì nǹkan tẹ̀sán yẹn rárá ni mo ò láì kẹ́ o kí ló dé gan-an kí ló dé. ṣé mi ló wọ̀ kí ló fẹ́ ṣe fún mi kí ló fẹ́ ṣe fún mi. ọmọdé yìí. Daddy ẹ má bínú sá. wo ìbùkún o jẹ́ máa bá ọ̀rẹ́ sọ̀rọ̀ dáadáa bá sọ̀rọ̀ nítorí pé òun àti ẹ̀gbọ́n yìí nìkan ló kù fún mi látìgbà tí ìyá wọn ti kú mo sapá mi mo gbìyànjú títí kó lè kàwé débi tó bá wù wọ́n ṣùgbọ́n látìgbà tóun ti jáde secondary school ló ti lóhùn kàwé mọ́ mo bẹ́ẹ̀ mo rọ̀ọ̀rọ̀ olóhùn kàwé mọ́ ó dáa tó bá kàwé mọ́ wá lọ kọ́ṣẹ́ ó kọ̀ olóhùn ò kọ́ṣẹ́ èmi wàá mọ bí tí ọmọjọjú ti gbọ́ pé tóun ò bá lọ ìlú òyìnbó òun ò lè ṣe oríire àbí bóyá ìlú òyìnbó ni oríire òun wà o. dádì ẹ má fúnra yín ní hypertension lórí ọ̀rọ̀ jọjú ọmọ tá a bá ń báyìí tó bá ń warùn kì bó ṣe wù nìyẹn ọmọ kékeré ni jọjú. ọmọ kékeré dání ọmọ ọdún mélòó ni jọjú. ọmọ èké ni jọjú àbó o ti gbàgbé ọjọ́ orí ẹ̀ ni. Daddy ẹ má bínú sá máa bá sọ̀rọ̀ èmi ti fẹ́ máa lọ. ó dáa màdìá o ṣe ó dáa ọ̀sà ó dáa ọ̀sà. dàbọ̀. ọmọ jọjú. ẹ káàsán o ẹ̀yin aráalé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá lórí ètò wa ètò gbàgede ọ̀rọ̀ wípé àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn pàtàkì la máa ń gbé wá sórí ètò yìí. ẹ̀gbọ́n mi àlejò wa tòní ó lọ sí ṣọ́ọ̀ṣì ni. ọdún tí ẹni wọ́n wọ̀n máa lọ sí church ẹ jẹ́ n sáré wo program yìí sọ ṣẹ́gbọ́n. Ọlátúnjí Àkànní aláṣẹ G&B Nigeria Enterprises ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ ṣé mo dúpẹ́ ní àkọ́kọ́ mi kí ẹ̀yin bàbá mi tí ẹ wà nínú ilé mi kí ẹ̀yin màmá mi kí ẹ̀yin ẹ̀gbọ́n mi tún kí ẹ̀yin tí ẹ jẹ́ déédéé pẹ̀lú mi kí ẹ̀yin àbúrò ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ wá ò ní di àwa lẹ máa rí ẹ̀yin la máa bá ẹ kú déédéé wò yìí mo kí olóòtú bákan náà. ẹ rọra sá ìbéèrè mi àkọ́kọ́ gẹ́gẹ́ bí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ G&B Nigeria Limited ǹjẹ́ lè sọ fún wa àwọn ìṣòro tẹ máa ń dojúkọ látọ̀dọ̀ àwọn oníbàárà yìí. ìbéèrè ńlá pátápátá gbá àlẹ́ kiri yẹn lóòtú. ó lọ sí ṣọ́ọ̀ṣì ni. ẹ mọ bọ̀bọ̀ ìṣá. mo dúpẹ́ fún àǹfààní tí ẹ fún mi. ṣe rí ohun tó wà ń bẹ̀ ni pé lára àwọn tó ń jẹ owó Nàìjíríà wà ní general manager G&B Nigeria Limited. wọ́n sọ bẹ́ẹ̀ sìn Honorable Ọlátúnjí. nítorí Yorùbá bọ̀ wọ́n ní ta bá sọ ó yẹ ká ríra wáyé. ẹ̀gbọ́n mi. ṣe rí ibi tó bá kù díẹ̀ káàtó sí nílé iṣẹ́ wa. àwọn òròyìn tí máa ń gbọ́ ó máa ń tẹ́ mi lọ́rùn gan. ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ṣe rí àwọn ọkùnrin báyìí ni máa ń nífẹ̀ẹ́ sí àwọn tó bá rọra sanra níwọ̀nba tí wọ́n fún gbìyànjú tí eyín ẹnu wọn tó funfun lá tí wọ́n pàdé tí wọ́n dúdú díẹ̀ ọba ń dá mi lọ́rùn gan. nítorí wọ́n ní ta bá rojọ́ kàfáyé Rebecca ọmọjọjú kínú ẹ̀ dé ṣe rí ọmọdé ló ń ṣe wá wọ́n jẹ́ kí èṣù wọnú ayé ẹ̀ o ṣe rí ìfẹ́ tẹ́ ní sí wa ọkùnrin ló ń ròyìn ẹ̀ báyìí ẹ̀yin la máa bá Rebecca ìjọ tí o bá ti lè fi àyè lẹ̀ tó ṣílẹ̀kùnlẹ̀ tó jẹ́ kí èṣù ráyè wọnú ayé ẹ̀ ó tán nìyẹn. wo bí pa program yìí kí o wọnú lé lọ kó lọ wẹ̀ kó bá mi ní ṣọ́ọ̀ṣì. ẹ jẹ́ kí n sáré parí ẹ̀ máa bá yín. kí ni mo fẹ́ ṣe pẹ̀lú ayé mi náà? láti ìgbà tí mo ti padà dé oríṣiríṣi nǹkan ni mo ti dáwọ́lé tí ó succeed. wọ́n dẹ̀ ní orí tèmi rò yìí mi ò dẹ̀ bọ́mọ lọ́wọ́ rí torí pé ó gbìyànjú
ni kí n wá kún iṣẹ́ apá mi. Kí ló dé tí mi ò try company àwọn ọkùnrin yìí náà? Wọ́n ṣáà ní olówó tí ń fowó ṣàánú ni. Ẹ jẹ́ n gbìyànjú ẹ̀ wò. Ẹ káàsán ma. Ẹ káàsán ma. Yes ma. Ẹ jọ̀ọ́ mà kí la lè ṣe fún yín mà? Mo béèrè honourable ni. Ṣé àwọn lọ fún yín appointment mà? Rárá. Nǹkan tẹ́ fẹ́ rí wọn fún official ni àbí personal mà? Personal ni. Ẹ lè rí wọn sí. Àǹtí. Ma. Ẹ jẹ́ kí n ṣe favour kan fún yín. Ma appreciate it gan. Ṣé rí ọ́fíìsì tẹ̀ ń wó lọ́kọ̀ yìí? Ọ́fíìsì MD wa nìyẹn. Àwọn dẹ̀ ní second in command, so ẹ lọ rí wọn bẹ́ẹ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé. Hello. What can I do for you? Good afternoon, sir. Good afternoon. Please, have a seat. Thank you, sir. Arẹwà. Kí la rẹwà fẹ́ kí n ṣe fún? Mo fẹ́ rí honourable ni, sir. Honourable. Kí ló fẹ́ rí fún? Mo kàn fẹ́ rí wọn ni. Anyway, but kò ṣe pé o mọ̀ dáadáa gan. Ara, sir. But tó bá rí o dá mọ̀. Bẹ́ẹ̀ni. Yes. Tó jí báyìí. Yes. Ojú ẹ̀jọ́ kí ló ṣe? No. Mo fẹ́ kó go through àwọn documents so màá lè sign ẹ̀ kí n tó di pé mo jáde lọ. Mo tiẹ̀ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé báyà obesity mi bá ti go through ẹ̀. Túnjí, ìwọ dẹ̀ ní sísí ìfẹ́ rí o. Èmi. Ẹ káàsán sá. Káàsán láti bò. Àti kúńbì ni sá. Ṣé kò lè ṣá? Rárá. Because right now mo busy mo ń jáde lọ. Bóyá wà padà wá rí mi jọ́ mi. Ìjọba mi sọ fún kó wá jọ́ mi. Ó náà ti gbọ́ àbí? Tí n bá ti sign àwọn papers tán, èmi ń jáde lọ nìyẹn. Okay, no problem. Màá gbọ́ ìta bá dì rọ̀lẹ́. Arẹwà, kí ló ṣe tó kóòdì? Kò sí sá. Ṣé o ṣe pọ́rọ̀ tó sọ yẹn ló ṣe bákanbákan pẹ̀lú ẹ̀? Ok, o ò mọ tẹ́lẹ̀ gan sójú. Mo mọ̀ pé àpò òmò náà ò ní fẹ́ sọ pé ó wà wá. Ṣé apá ẹ̀ gangan lélẹ̀? Àṣé àìsúnmọ́ ni láìmọ̀ ṣe é ni. Ọmọkùnrin yóò máa dá o. Ẹ wo bó ṣe wù mí tẹ́ńbẹ́lú bíi pé Ọlọ́run ló ṣẹ̀dá mi. Àbí mi ìbá dẹ̀ ti súnmọ́ MD yẹn o. Honourable gangan ni mo fẹ́. Òun ni mo fẹ́ kó attend sí mi. Anyway, nígbà tí n bá fẹ́ tọmọ adìyẹ pa síbẹ̀, àwòjú mi níjọ́ kan. Mo dẹ̀ láìkí irun yín o. Ẹ ṣé gan. Ó fine gan. Bólẹ̀ ti ṣe náà. Ibì kan ní Sùúrùlérè ni. Ẹ ṣé gan ni. How are you? Fine, sir. How are you? Kí ni o pe orúkọ tiẹ̀ náà? Ọmọ Jọjú ni sà. Jọjú. Rí mi lọ́fíìsì. Chairman. Yes. Files here, sir. All right.
máa wò later. Yes, jọ̀jú. Kí ni movement ẹ lé ní? I mean, bóyá tó bá close níbi iṣẹ́, ibo ló ń lọ? Ilé ni mo lọ sá. Ilé. Tí n bá ní kó má lọlé nǹkan wípé àjọ ń jáde lọlé ni. Èmi àti ẹ a máa débì kan tá bá close. Kò sí problem sá. Are you sure? Very sure. Má jẹ́ kí problem wà. Máa lọ prepare ara ilẹ̀ tó bá ti close lé ní à ń lọ́bì kan. Okay. All right. Ọkùnrin a máa lejú kókókó bíi pé kò wá interested àṣé náà pìtì ni. Ṣé o ní sọ pé mo take advantage of you? I can't just resist you. Anyway, mi ò wá ní fẹ́ kó data kó máa lọ blow trumpet wípé òun go out pẹ̀lú chairman ilé iṣẹ́ o. Mi ní jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ àti pé èmi àti àwọn òṣìṣẹ́ tá wà ní ibi iṣẹ́ a kì í ṣe ọlọ́rọ̀. Very good of you. Àti pé kò sí nǹkan tẹ́ máa bá mi sọ tí mi ò ní gbọ́. I like that. Ṣé ẹ mọ̀ kí mo fẹ́ràn yín gan ni? That reminds me. Mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ kí ni nítorí tó fi nífẹ̀ẹ́ mi tó bẹ́ẹ̀ gẹ́ gan-an. Ẹ mọ̀ pé ẹ dá ní ọmọkùnrin. Are you sure? Ìwọ lẹ ní àkọ́kọ́ tó kọ́ máa sọ bẹ́ẹ̀ fún mi. Really? Sure. Anyway, ṣeré mi tẹ́ ń wòye. Mo láìkí ọmọkùnrin kó máa ga, kó má pupa jù, kó má dúdú jù, kó síngbọnlẹ̀, kó dẹ̀ rọra ní ara ní ìwọ̀nba. Okay, mo understand ìdí tó fi fẹ́ràn mi tó bẹ́ẹ̀ nísìn. Ó ti wáyé mi. Anyway, this is just the beginning. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ṣé rí gbọ́? Yes, sir. But ọkùnrin yìí burú díẹ̀ o. Ó ní kí n má jẹ́ kẹ́ni kankan mọ̀. Job and claim out ló fẹ́ fi ṣe. Anyway, nǹkan tí mi kò wá interested in ni pé mo fẹ́ kó wojú mi. Ó dẹ̀ ti wojú mi. Kódà gan, ó tún wojú mi ju bí mo ṣe rò lọ. Ọmọ jọjú ọlá oríkìlẹ̀ wà rọra ṣe o ayé gba jẹ́jẹ́ o fẹ́ sọ ṣe. Ọmọ jọjú ọlá oríkìlẹ̀ wà o. Káàárọ̀ ọmọ jọjú. Ṣé iṣẹ́ kí ni wọ́n dẹ̀ ń ṣe ń sìn tó jẹ́ pé lóòlò ló fi ń wọlé? Dàdí, ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí. Personal assistant wọn ò nílùú wọn ń parí iṣẹ́ lọ́sàn-án òru ni wọ́n máa ń ṣiṣẹ́ dà. Ẹ̀gbọ́n mi, ẹ tún ti bẹ̀rẹ̀. Ṣé tún ti bẹ̀rẹ̀? Mọ́mì, mi ò bá yín wí. Bí o ṣe ní já sọ̀rọ̀ nìyẹn o. Lẹ́nu wọn máa gbó jẹjẹjẹjẹ máa wéwéwéwéwé. Ẹ wò dáàdì, ẹ má dá wọn lóhùn. Mi àtọ̀gá mi la jọ lọ fún mítìn kan lánàá. Káde tó ṣe tó ń bẹ ilẹ̀ ti ṣú. Ẹ ti rí ókè o. Ṣé ìwà ni lọ bí iṣẹ́ lè ní ni? Mo máa lọ tí bá ti jẹun tán. Kí ni wọ́n? Oúnjẹ tí mo sè àti pé jẹ́ ká fi yẹn lẹ̀. Sórí personal assistant kò yẹ kó máa tètè jẹun láàárọ̀. Ó máa pẹ́ kó o tó débi iṣẹ́ ọ̀gá ẹ lè lọ bínú. Ṣé mi wá ní jẹun ni? Mo mú suggestion wá ní omi ò ní má jẹun. Ojú ò tiẹ̀ tiẹ̀. Ojú ò tiẹ̀ ẹnu tó fẹ́ fi jẹun. Ó mà ṣe o. Amúnirònú ọmọ. Ìwọ tó yẹ kó o jẹ́ ìyàwó kó o jẹ́ ìyá fún wa.
tó yẹ kó jẹ́ pé o ló ń so oúnjẹ tá à ń jẹ irú ilé tá à ń jẹ ìwọ ló yẹ kó ti jí kó ti sè. ẹ wò dáàdì ẹ má bínú ṣe ti gbọ́ tó bá dalẹ̀ tí n bá dé màá bá yín sí oúnjẹ tẹ máa láì gan. ó ń bribe mi nìyẹn. dáàdì. wo bí condition kan ni tí n bá máa jẹ nínú oúnjẹ tó fẹ́ sè lálẹ́ yẹn iyán ló máa gún. ṣé lè lápá tó máa fi gúnyán fún ẹ. ṣé kò sẹ́ni tó ń sáàfù bẹ́ẹ̀ ìwọ náà ló tó ń sáàfù. tìyẹ ní pé kò kàn pé wọ́n kàn kó wá má ṣe wàhálà rẹ̀ mọ́ jàre. sórí bí o ti mú sórí tí mo sọ ní ìlú. ẹ bá mi sọ fún onírìbù pé ní much time. ok ma. ṣé ìbínú. rárá. iṣẹ́ olùrò àdúgbò yes. sísí yẹn ní kí n sọ fún yín pé àwọn ṣe ń dúró dè. sọ fún yín pé kó má kàn jù ọ ó mọ tó máa ṣe fún ní kí room mi kó sọ room number ní kó máa lọ bẹ̀ ṣe gbọ́ please. wọ́n ní kí n máa lọ sí room 115. ok ẹ ṣe. sísí mi jọ̀wọ́ bá mi sọ fún bàmà yẹn pé kó tó kó ọtí sí wa náà. wọ́n ní kẹ́kọ̀ọ́ ti sí wa. Auntie, ẹ jọ̀ọ́ ṣé mo lè get another bottle of Gordon's Park eléyìí ti gbóná. wọ́n ní kẹ́ fáwọn ní Gordon's Park kan sí. ṣe rí tèbèrè wọ́n ní ọmọ tó bá ṣiṣẹ́ déédéé alásìkò gbádùn tó máa fi jayé. bẹ́ẹ̀ni. Ọlọ́run má ṣe wá níṣẹ́ lágó ń ṣe kú. Tójì ṣé wọn pé ṣíṣe àdìbá tí wọn máa dé ó máa ń ṣe mí bákàbákà. ọmọ wo. Jọjú. ìwé ẹ̀ máa ń wù mí débi wípé kò sí ẹtí ara màá náà kò ní rojú. tó bá jẹ́ òun lónìí yẹn o kì í rojú kì í ṣọ̀lẹ kò síṣẹ́ tó bà lẹ́rù and of course that is the more reason ni mo ṣe like ẹ wàá rí pé easy going person ni ó dẹ̀ máa always keep to herself torí ẹ̀ ló ṣe máa ń wù mí kí n máa mú jáde. Tójì in fact tó bá jẹ́ pé bí ọmọ ń ṣeré láwò níwẹ̀ rí á wù mí kí n fẹ́ sílẹ̀ àbí kí n ló fi. anyhow ọmọjọjú kí ni wàá ń ṣe ẹ nísìn a ní kó máa bọ̀ lórí bẹ́ẹ̀dì ó dẹ̀ ń fi mí kapọ̀. ẹ má yà fi mí sílẹ̀ o tètè bá ti wà pẹ̀lú àwọn girlfriends yín ẹ máa ṣe bíi pé ẹ mọ̀yàn rí àwọn èèyàn àtúnṣe tán wọn máa náyàn ṣe. ó ga ọ ìwọ náà máa ti ń kakọ nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ó ti ń fi mí kakọ ó ti ń fi mí lajú. mo ń ṣe bẹ́ẹ̀. tí kì í bá ṣe bẹ́ẹ̀ ṣé ó yẹ kí n máa fi ọwọ́ gbé ẹlẹ́kẹ̀ẹ́jọ́ lójú gbogbo èrò ní pátì ni wọ́n lè mọ̀ tó pè mí àti ẹ̀pọ̀ torí oní kì í ṣe bẹ́ẹ̀ àdẹ̀wìtà láìwí òun ṣakọ. ṣíṣe mi lè ṣe bẹ́ẹ̀ fẹ́yìn ni. ṣerú kínni ó ṣe láti ṣe fún mi abẹ́ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ó ṣe máa ṣe bẹ́ẹ̀ fún mi nínú ipò àbá ìrówó rà ebi mo fi pa ẹni àbáṣọ ni mi ò rà fún ẹ ó ṣe máa ṣe bẹ́ẹ̀ fún mi. Akọni. Akọni. lẹ́nu ẹ̀. kò ń ṣorúkọ ẹ̀. orí aláìsí pé ọ̀nàrẹ́bù ló ń bá sọ̀rọ̀ ṣá. wọ́n wo nítorí lóhùn Akọni mo rí ẹ mo dẹ̀ mọ̀ pé ọ̀nàrẹ́bù ló dúró síwájú mi wo kò ń ṣe omi ló ń ràn nínú vein mi ẹ̀jẹ̀ ni o wàá tún wá ṣe tán wàá ní kí n máa gbé obìnrin wọlé fún ẹ àwa wí tán ló ń tọ́jú mi ṣé bó ṣe ń tọ́jú obìnrin nìyẹn mi ò lè gbàgbé ẹ̀ mọ́ o mi ò lè gbà mọ́ nítorí pé mi ò lè ṣe bẹ́ẹ̀ fún wọ. Ọmọjọjú, why are you crying? You know I love you so much.
wọ́n ní èrò tètè jí èrò jẹ́lẹ̀ ògbọ́n tèrò là ń sọ fẹ́rò ìwọ́de ni mò ń protect you. sí ṣorí lọ́ba mi pé girlfriend wá lójú àwọn èèyàn tí mò ń ṣe yẹn mi ò ṣe intentionally mo kàn ń camouflage àwọn èèyàn ni kó má bàa fura sí èmi àti ẹ̀ because tí a bá tún wá fi ààyè gba ìfẹ́ tó jọ wà láàrin wa ju bó ṣe yẹ lọ ó lè débi tí a nílé control ara wa mọ́ a dẹ̀ máa disturb ara wa mo dẹ̀ bí pé ìjọ kan máa wà tó máa wọ̀n ẹ́ láti settle down tó máa fẹ́ marry mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kó wá dìgbà náà kí àwọn ayé máa wá sọ pé ọmọ wo náà fẹ́ fẹ́ ọmọ tó ti fẹ́ léyìí tó ti fẹ́ tọ̀hún and that is the more reason ni mo ṣe ń camouflage lójú àwọn èèyàn ni mi ò ṣe fẹ́ kọ́ mọ ohun tó ń lọ láàrin mi àti ẹ̀ so I am very very sorry. Really? Of course. Àmọ́ Àkànní ìfẹ́ tí mi ní sí ẹ máa ti kọjá kan tó ń rò yìí. You know, I love you too, baby. I love you. Àkànní mo fẹ́ máa bẹ ẹ jóró pọ̀. What? Ṣé o gbàgbé pé mo ti níyàwó nílé ni? So? O máa ti bímọ. Mo fara mọ́. Secretary, ṣé tó ti parí iṣẹ́ yẹn? Rárá sá, ó kù díẹ̀ sá. All right, make sure pé parí ẹ̀ kí n tó padà dé. Ó tẹ̀lé wọn ni. Kí ló dé? Ṣé fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ mi ni? Rárá o. Bàtí jẹ́ pé tí ìgbín bá fà, ìkárá látẹ̀lé lòun méjèèjì. Àwọn ayé tún dé. Ìka o. Hello sir. Okay sir, mo ti bọ́ sir. Ọ̀gá ń pè é o. Ọ̀gá ò tún ni. Ṣé ibi tọ́gà bá jáde, ọ̀gá náà ló máa wà lé àwọn MD pé mi. Ọ̀gá náà ìgbẹ́ mi. Jókòó. Ọmọ ìjọjú tó kí ló ń ṣe ẹni mo ń bẹ ojú sọ̀rọ̀ mo fẹ́nu sọ̀rọ̀ mo máa ń tún fẹ́ ọ̀rọ̀ mi ò yẹ ṣé tó bá ti bá fi microphone sẹ́nu fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ yóò yé mi ọ̀gá. Kí ni ò yẹ ń bí ọ̀rọ̀ mi ẹ kó understand na àní mo fẹ́ kájọ máa jáde. Ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Jọjú ṣé fẹ́ máa fi ń ṣe yẹ̀yẹ́ ni. Fi ń ṣe yẹ̀yẹ́ kẹ́ èmi ò tún láti fi ń ṣe yẹ̀yẹ́ o àmọ́ MJ Ọlọ́run ọba ni mo fi bẹ̀yìn ẹ má tún bá mi sọ̀rọ̀ yìí mọ́ o tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí ẹ lójú púpọ̀ mi o ṣó ti yé yín. Jọjú lónìí burúkú lélẹ̀ olówó interested ṣé bí wọ́n máa ń bùdí interest náà ni kó tó di pé interest yẹn débẹ̀ Ọlọ́run fi mí dín dòdò mo kọ̀ mi ò gbà àgbà mo fẹ́ra mi dín pékeré. Kulẹ̀ o. Ẹ pẹ̀lẹ́ káàbọ̀. Ó ga ọ ayé yín níṣìnà ó ti bọ́ fún yín ẹ fi fọ́tò pamọ́ fẹ́mi fọ́tò tó yẹ pé mi ni mo mú síbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ afẹ́fẹ́ ti fi àti rí fùrù ẹ̀dìyẹ àṣàlẹ̀ ojú ti ẹ̀ ní ojú ti kọ̀ọ̀kan rárá
God. Look, woman, ṣorí tó ń falẹ̀ tí Ọlọ́run jẹ́ ká pa ẹ̀ka o. Ewu làbúrò máa tọpinpin kó máa wádìí iṣẹ́ mi, kó máa wádìí bí mo ṣe ń rìn, kó máa wádìí bí àwọn òṣìṣẹ́ mi bó ṣe ń rìn, bó ṣe ń ṣe ilé ayé wọn. You see, picture tó ń wò yìí, staff wa kan ló ń ṣe party. Kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ inú kí èmi àti àwọn ọmọọṣẹ́ mi níbi iṣẹ́ kájọ ya picture. Kí lè ṣe ń bẹ̀? Kò sí ẹ̀ṣẹ̀ kankan. Kò sí ẹ̀ṣẹ̀ kankan kẹwàá aṣọ orúkọ náà kẹjọ dìrọ̀ mọ́ra ń bẹ̀ kẹgbẹ́ orílẹ̀ ayé ń gbàyà. Kò sí ẹ̀ṣẹ̀ kankan náà. Ṣé ìyọnu? Ṣé aṣọ kan náà lájọ wọ̀ yìí ni àbò torí pé ó jọra wọn? Èèyàn ń gbórí léèyàn láyà kí wàá ní big dream bẹ́ẹ̀. Òun ní kọ́kọ́ ni mo bá take picture náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ kí ló dé tó fi jẹ́lé nìkan lẹ rí mú wálé náà mú wá fún yín. Èmi mọ̀ pé aṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wọ̀n ṣùgbọ́n gbàtẹ́ ti dà pọ̀ mọ́ra wọn báyìí yẹn ó ti dìkan náà nìyẹn ó ti dìkan náà nìyẹn èèyàn aláìlójú ti ìyẹn tó ná ìjọ ìlẹ́dìrú èèyàn báyìí ná tó di wípé torí ọmọ kékeré irú eléyìí ẹ ní wálé ẹ lè lọ́jọ́ mẹ́rin ta ẹ lè lọ́jọ́ márùn-ún ta àṣẹ gbogbo omi adágún tẹgbẹ́ kaná náà rè ó ti tán nídìí yín báyìí ó tán ẹwà báyìí náà bẹ ẹ sọ fún dáadáa wípé kó sá fún mi kó bẹ̀rù mi. a ló sọ fún mi pé mò ń tẹ̀lé mi màmá á tẹ̀lé personal assistant mi kí ló fẹ́ fà yẹn kí ni àpapọ̀ má jẹ́ kó pọ̀ kọ́ ọ̀bànújẹ́ fún ẹ o and by the time tí n bá fi máa get ẹni tó mú picture yìí wá ilé ò ní gbé kókó gbèjọ inú ilé yìí o. kò sí tẹ́ máa ṣe ẹ̀yin lè fẹ́ bí ẹ̀yin kò sí kókó tẹ́ máa ṣe ẹ̀yin àgbàyà burúkú aláìlójú tì í. Anyway, kí ni o ti rí gbogbo ohun tó ń wo yìí sí? Ṣé o like ẹ? Kò ń ṣe like, mo love bíbá in fact, it's very lovely. I'm very happy to hear that. Anyway, this is your new house. Ilé ẹni ìwọ ló ní. Irọ́ ni. Honestly. Yes. O ṣé ọkọ mi. Ibi tó máa gbére láti ẹ̀yìn lọ. Èmi. Òkú àtàyè bí is for you. Olúwa ò ṣé o. Ọlátúnjí Àkànní ọkọ mi. O ṣé mo dúpẹ́. Iwájú báyìí lọ́pẹ́ ibi tí ẹ máa rí sí. Àmín. Ọ̀dà iyọ̀ kì í dá olókun. Ọ̀dà owó ò ní dá ẹ. Àmín o. Ní agbára Ọlọ́run ò ní dáwọ́ náà báyìí. Ìyá aládùúrà. I trust you bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. And of course that is the more reason tí mi ṣe ń fẹ́ fi ẹ́lẹ̀ nígbà kankan. Torí àdúrà tó máa ń ṣe ló máa ń fẹ́ mú mi wà lọ́dọ̀ ẹ̀. Torí pé mo mọ̀ pé àdúrà yìí máa ń gbà. In fact àdúrà yìí máa ń gbà lórí tèmi. Mi ò fi ijọ́ kan regret pé mo mọ̀ ẹ́ rí. Honestly. Ọkọ mi, ṣé o mọ̀ pé àdúrà ìyàwó lórí ọkọ kò ń ṣe kékeré rárá? Òótọ́ ni. Òótọ́ ni. Àkànní, that reminds me. Kí tó nìyí? Mo fẹ́ kó fa ìyálé mi mọ́ra. Kò sóbìnrin tó máa ṣe tí ò ní tara. Yorùbá náà dẹ̀ ló pa lówe pé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú. Ọmọ jọjú obìnrin bíi tiẹ̀ ṣọ̀wọ́n. Anyway, mo ti gbọ́. Mo ti gbà, mo ti fara mọ́. Obìnrin pé méjì lọ́dọ̀ ọkùnrin ká kó fọgbọ́n ṣe é bí bẹ́ẹ̀ kọ́ o ariwo àgbàlẹ̀ ọ̀dẹ̀dẹ̀ á sì máa gbóná bí ajere. Ọmọ jọjú ọlá o òrékèlè wà o ayé gba jẹ́jẹ́ o rọra ṣe jọ̀wọ́ tẹ jẹ́jẹ́ o kó má bàa ṣẹ̀ṣẹ̀ gbé ọmọ jọjú ọlá o ayé gba jẹ́jẹ́. Yes, I'm set. Mo ti ń lọ bí iṣẹ́ ń tèmi. Kí ni ká wá ṣe lẹ̀ fún yín lálẹ́? Jíjẹ ṣá.
Mi ò tí lè decide báyìí bóyá tí n bá dé lálẹ́ màá ṣe mọ̀ tí máa jẹ. Dáàdì Bíọ́lá, ẹ wò mo fi Ọlọ́run ọba ni mo fi bẹ̀ yín. Ẹ má jẹ́ mi máa yẹ o. Ẹ má jẹ́ mi máa yẹ dẹ̀ má bà tèmi jẹ́ o. Kí nìkan tó dé gangan náà? Kí la ṣe fún yín? Láti ìjẹ̀fàlẹ̀ ti kúrò nulẹ̀, òru àná lẹ́wọ́ nulẹ̀. Èmi mọ̀ béèrè lọ́wọ́ yín ni wípé kí lẹ fẹ́ jẹ. Mo mọ̀ pé ẹ máa sọ pé ẹ jẹ nǹkan kan torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ ní wọnú ilé wa mọ́. Kí ló fún ẹ ní impression pé mi ò ní wálé? Ṣé nítorí pé mo ní tí n bá dé màá decide oúnjẹ tí màá jẹ? Èmi ti mọ̀ wípé kẹba máa tún wálé mọ́ lálẹ́ lẹ ṣe sọ pé ẹ ti mọ nǹkan tẹ máa jẹ. Ṣé tẹ́lẹ̀ ṣe máa ń ṣe báyìí? Báwo mo ṣe wá ń ṣe tẹ́lẹ̀? Tẹ́lẹ̀ tẹ́ bá ti fẹ́ jáde lọ máa ti sọ pé my dear o àmàlà ẹni kẹ́ bá mi rò ó nǹkan báyìí ni mo fẹ́ o ṣùgbọ́n láti bí ẹnu ọjọ́ mẹ́ta yìí ṣe pààrọ̀ ojú yín lẹ́nu lé mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ yín nídìí yín nítorí pé wọn ò rí wọn tẹ̀ fẹ́ dá bàbá wọn mọ̀ mọ́. Jẹ́ kí n bi ẹni nǹkan kan problem wà nulẹ̀ wàhálà wà nulẹ̀ àjókòó nulẹ̀ àṣẹ kí ni mo fẹ́ máa jókòó dé? Ṣé owó oúnjẹ ebi ló ń pa yín ní àbáṣọlẹ̀ ìrírà àbí owó wò lẹ bèrè tí mi ò fún yín for God's sake? Ó dáa owó nìkan kọ́ ni nǹkan owó nìkan kọ́ ni gbogbo nǹkan lóòótọ́ lè fún wa lówó ṣùgbọ́n ọmọ yín nídìí nínú ilé yìí àwọn ọmọ yín wọ́n nídìí nínú ilé yìí tí má ti dé skul ọmọ náà wà béèrè pé dáàdì nǹkan wọn mọ̀ pé dáàdì ti gbàṣẹ Jésù ẹ pẹ̀lẹ́ o ọkọ àwọn tá à ń wí. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí? Ẹ ṣé mo dúpẹ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń sìn ní wípé ẹ jáde. Bẹ́ẹ̀ni. Mi ní lọ́bi iṣẹ́? Ẹ lọ sẹ́ni wí. Má ṣe o. Iṣẹ́. Má dá wàhálà sílẹ̀ inú ilé yìí o. Má dá wàhálà lẹ̀ o. Ẹgbẹ́ má fọ wàhálà lẹ́sẹ̀. Ẹ má fọ wàhálà lẹ́sẹ̀ àgbáyà níyí. Àgbáyà níyí kí ronú. Àgbáyà níyí fún ara ilẹ̀ ń bá tún lẹ́yìn jẹ́. Àgbáyà níyí. Ọ̀rẹ́ mi máa ti bọ́ sáyé o. Tótó yìí ni. Jọ̀jú ṣébi tá à ń bọ̀ ni. Bí ilẹ̀ kúkú ń bọ̀. Ó sọ fún mi pé nǹkan tó tó báyìí ló dì mọ́lẹ̀ síbi. Ẹ̀gbọ́n mi èmi náà mọ̀ pé nǹkan tó pọ̀ tó yìí ni. Ẹ wo ẹ jẹ́ kí n lọ ṣe é lálejò mọ́ bọ̀. Ẹ wá ẹ má ti lọ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ẹ wo ẹ̀gbọ́n náà tẹ̀gàn ní ẹ̀. Honorable gbìyànjú. Ẹ ò ń wo bí ọmọ Jọ̀jú jẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ṣé o ti jẹ́ kí ọ̀gá ẹ̀ tẹ́ jọ ń káàkiri o ti jẹ́ kó mọ̀ kí dáàdì ò ní nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tẹ́ ń ṣe? Àbí ọ̀gá ẹ̀ yóò ti níyàwó lé? Ẹ wo ó ti níyàwó ẹ̀gbọ́n mi. Ó ti níyàwó. Pàápàá jùlọ dáàdì ò lè ẹ́fà gbà pé kí ìwọ nìkan máa dágbé bí gbogbo ibi tó wà yìí kó máa dágbé bí. Ẹ wo ẹ̀gbọ́n mi kì í ṣọmọ kékeré mọ́ ìgbà òun dáàdì fẹ́ abọ́ mi dà má dé ìfẹ́ kẹ́ bá mi bá dáàdì sọ̀rọ̀ pé mi kì í ṣọmọ kékeré mọ́ mi kì í ṣọmọ àgbésọ́hùn lóko mọ́ ẹ wo mi sọ fún dáàdì pé mi nìkan mò ń dágbé bíbá yìí o mo sọ fún ọ pé mi àtọ̀rẹ́ mi kan bí iṣẹ́ lájọ ń gbé bíbá yìí. Jọ̀jú ṣé wo mọ̀ pé ọmọ kì í dàgbà lójú òbí ẹ̀ ni àti pé dáàdì ò lè gbà pé kí wọ́n nìkan máa dá wà bí kó máa dágbéró bí n ò lè fi ẹlẹ̀ fún ìṣẹ́jú kan ó mọ bó ṣe jẹ́ sí dáàdì. Daddy's pet. Wo bí Jọ̀jú ó yé mi o ó mọ̀ pé nítorí tiẹ̀ ni dáàdì ò ṣe fẹ́ ẹlòmíì láti ìgbà tí mo ń sí wá ti kú. Báwo ni dáàdì ṣe máa wá fi ẹ́ sílẹ̀ kó o lọ máa dágbélé kan? Ó mọ̀ kó wà special sí dáàdì even ju èmi lọ. Ìwé ẹ̀gbọ́n mi ẹ̀yin náà lè máa bá mi bá wọn sọ̀rọ̀ mi kì í ṣe bébì mọ́ náà mo jẹ́ máa fọ́kàn jọ kan ẹ jẹ́ kí n lọ bá yín ṣoúnjẹ. Èmi á jẹun o. Flat spring flat one leather chair nínú ilé Jọ̀jú. Ó ti rẹ̀ mí. Ó ti rẹ̀. Ok tí n bá wá sọ fún ẹ nísìnyí wípé taba close àtúnjọ ń lọ nǹkan. Mama pa mí Àkànní. Ẹ̀rù tí wàá bẹ́ẹ̀ mú rárá. Ẹ̀rù ó gbọ́dọ̀ tèmi o
ẹni tó fẹ́ kó wọnú odò òun ni kó tún ra mú. Yes. Èmi tèmi gan gbé. Irọ́ ni. Bẹ́ẹ̀ni. Are you sure? Ó dá ẹ lójú. Ó dá mi lójú pa. Àjẹpọ̀ wọn náà ti kú lójú. Ọba ti ní ẹrin mi káàkiri. Ooo, ẹrin mi káàkiri á. Ẹ̀rọ. Sorry, mi máa kọ́ bí sí wọn sorry. Fún wa ní ìtumọ̀ yìí, wọlé kó jókòó kó sọ́n tó máa sọ ọjà rẹ̀ bẹ́ẹ̀ ni mo bí sí. Mò ń wo ni pé ó ti yẹ kí n rí ẹ̀ta, mo á wò pé bá fáìlì pọ́ńté báyìí tó ń tírìtì ni, mi ò mọ̀ pé tó ń tírìtì lọ́wọ́ lélẹ̀. Jọ̀jú ló ń disturb mi bí látàárọ̀ ọjà rẹ̀. Anyway, mo ní kí n sọ bẹ́ẹ̀ ṣé ó gbàgbé ọ̀dọ̀ àwọn pípọ̀ yẹn, ó yẹ kó ti wà ń bẹ̀ báyìí. Mi ò gbàgbé, actually ó ti yẹ kí n máa lọ. Ìgbà tí Jọ̀jú wá takú sí mi lọ́rùn bí ni ò ṣe mo ti múra tán, màá máa lọ sìn. Ó bẹ̀ ta o, Jọ̀jú jẹ́ kó múra ṣó gbọ́, ọ̀nà fún ọ̀nà ọ̀run ni o. Okay. Yes, you know what? Mo fẹ́ kí wọn náà lọ prepare rẹ̀ àjọ ńlọ sìn ni kó bá mi nídìí ká. Come on, baby. Okay. So we'll take care of this. No problem. Mark way. Jọ̀jú. Ọjẹ́ wo orúkọ ẹ lónìí? Ó kọ̀ rẹ́ rú ọ. Ó jọ mí lójú gan lónìí o. Kí ni mo ṣe sá? Èwo ni òye ọ̀nbẹ? Ọwájú ọmọdé kọ́. Jọ̀jú. Kòkòrò gbé nǹkan mi sẹ́nu wúyẹ́. MD, kí ló fa gbogbo eléyìí báyìí? Tọ́ọ̀bà jọ sàkálá tọ́ọ̀bà jọ sòkòlò èwo ní sákálá sòkòlò tó ń bá káàkiri mo tún wá ń bọ̀ lọ́dọ̀ chairman ló tún gbé ọ lẹ́sẹ̀ níwọ̀n náà ń jókòó lórí rẹ̀. Ẹ wò mi ráyè tí yín sìn wọ́n ń dóde mi níta tí bá ti wá dé ẹ̀ dífàìn gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. Ṣé gbọ́? Kí ló máa ṣe ẹ̀gàn ní. Ẹ fi mí lẹ̀ kí ni gbogbo eré báyìí náà mò ń láìkẹ́ o. Apẹ̀ lásán mọ̀mọ́ èèyàn ló ń gbé gbogbo ara rẹ̀ tó complain. Ṣé náà kí n máa rí yín fi? What nonsense is this? Mo kàn ní kí n. Kí ló ń bẹ ṣe? Nonsense. O láti dá mi dúró sínú kámbẹ́ yẹn. O wá rojọ́ rẹ lẹ́yìn mi. Chairman, take care easy now. Máa wọrí today. Ṣé bẹ́ẹ̀ mi mo bá sọ̀rọ̀? Ẹjọ́ ẹ̀kọ́ ṣe ráyè lóde. Ṣé o ti ráyè lóde? Kó o ti dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́, ọwọ́ aṣọ ọ̀dì bàrà nílùú ọ̀bí aṣọ òfì. Kọ́jẹ́ pọ́dọ̀ mi lọ wá ni, ṣé mo lè tẹ̀lé sí wókè lù ọ́? Tí n bá sí wókè bá ń yẹ kọ́ ọlọ́run ni. Ìwọ náà pẹ̀lẹ́, ìwọ náà ti ń dúró dé látàárọ̀. Ìwádìí ti lọ. Wà mo ló tún lọ. Jọ̀jú ó tún lọ. Mo rò pé Ọlọ́run rẹ̀kọ́mẹ́ndì ìyàfọ́ mi gan. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ yẹn kì í mọ́lẹ́ ṣe ó lù bí bàrà ó tún tẹ̀lé lọ. Èmi ọmọ Jọ̀jú Àmọ̀kẹ́ ni ọkùnrin kan wá ń gbá létí. Ìfẹ́ mà lágbára o. Ó wá dàbí sóònù ẹ̀kú àmúmọ́ra ni. Àbí ta ni mo fẹ́ lọ fẹjọ́ sùn báyìí? Ọmọ Jọ̀jú Àkànkẹ́ tèmi nìkan. Ẹ fi mí sílẹ̀. Ẹ tú mi láṣọ gbangba tán ẹ fẹ́ máa faṣọ bò mí ní kọ̀kọ̀. Ṣé wàhálà wà nù kíyàn nífẹ̀ẹ́ yín ni ẹ lè fẹ́ máa nà mí lójoojúmọ́ bíi bẹ̀ǹbẹ̀ nù bí o. Kò sí wàhálà ń bẹ ṣáà má bínú kò sẹ́ṣẹ̀ nu kéèyàn nífẹ̀ẹ́ yàn àmọ́ ohun tí mò ń sọ ni wípé mi ò faramọ́ bí wà àti Dáramọ́lá MD iléeṣẹ́ mi bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ gbogbo bó ṣe máa ń lé ẹ káàkiri ọ́fíìsì ni mo máa ń mọ̀ náà gbogbo ohun tó dẹ̀ ń bá ẹ sọ pátápátá ni mo gbọ́ àbọ̀ rò pé mi ò mọ̀ ni you see
each and every time tí n bá ti rí ẹ̀yin méjèèjì pọ̀ báyìí máa ń rí bí rival mi ni. Do you know why? Torí pé mi ò lè afford kí n lajú mi lẹ̀ kó máa bá rú ọkùnrin tó dàbí tèmi tó lára bíi tèmi tó tún rọra handsome níwọ̀nba tiẹ̀ kó máa bá sọ̀rọ̀ kí n lajú lẹ̀ o. Mo mọ̀ pa sọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ni. Ọlátúnjí. Ṣé nítorí owó ló ṣe wá yẹ̀yẹ́ mi bẹ́ẹ̀ yẹn? Torí owó ni o, ṣá máa bínú sí mi. Ṣé ìwọ náà rí bó ṣe ń lára ń sìn nígbà tó jẹ́ kó máa gbá àwọn ìyá fàkíàfàkíà? Mo fẹ́ kó mọ̀ pé gbá ìmọ̀ nìyẹn wà á rí pé mi ò lè ṣerú ẹ̀ mọ́ ń sìn àbí mo tún ń ṣe ni. Ó dáa o, mo ti gbọ́ ọ, àbí kí ni mo fẹ́ ṣe? Tó bá mọ̀ pé o ti gbọ́ o ti tọ́nu ẹ̀ mo fẹ́ kó hug mi ká tó máa ń lọ. Hug me, my dear. That's my baby. She, my dear. God bless you. Orange juice ní kí n bá yín gbé sínú fridge. Ìgbà wọlé fẹ́ mú. Jẹ́ kó ṣì máa tutù díẹ̀ sí i. Tó bá di later wá lọ́wọ́ alálẹ̀ máa mú. Ẹ yẹ lọ lé ni. Ilé òun lé mi lọ ni. Kí ló dé tó ń sọ̀rọ̀ bí eléyìí? Kí n máa lọlé. Kí ni mo fẹ́ lọ ṣe nílé? Ta ni mo fẹ́ lọ bá? Ta ni mo fẹ́ bá ṣeré ń bẹ̀? At least àwọn tó wà nílé mo ti fún wọn ní gbogbo nǹkan nídìí. Mo ti ṣètọ́ mi fún wọn náà. Honourable, material things nìkan kan náà need. Wọ́n need ẹ̀yin fún ara yín náà. Ìyàwó yín need yín gẹ́gẹ́ bí ọkọ. Àwọn ọmọ yín need yín gẹ́gẹ́ bí bàbá. Ewu, ẹ má sọ mí lẹ́nu o. Obìnrin lèmi náà. Ẹ wá máa lọlé. Àìsí ọ̀rọ̀ ayé mi. Ṣé ó ń lé mi lọ kí n máa lọ ni? Ó ṣe ń sọ̀rọ̀ báyìí. Ó yẹ kó mọ̀ kí mo máa ń fẹ́ wà pẹ̀lú ẹ lójoojúmọ́. Ó dẹ̀ sọ̀rọ̀ tútù pẹ̀sẹ̀ ó dẹ̀ múnú mi wálẹ̀ padà. Ó ga ọ́. Àṣà àgbà pé mi lọ́lọ́run fẹ́ràn jù ṣá. Èmi lọ́lọ́run fẹ́ràn jù. Tí kì í bá ṣe bẹ́ẹ̀, Ọlọ́run á wò sùnsùn. Á tarurú wọ̀ sí mi, á fi ẹ̀jẹ̀ kí mi. Ó mọ̀ pé Ọlọ́run kọjú sí mi ṣe lóore ló ṣe ní kí n pàdé irú ẹ̀. Ìwọ náà wo bó ṣe bá mi sọ̀rọ̀ tó tutù nínú mi. Mo ti gbọ́ nítorí bóyá tí n bá relax díẹ̀ sí tó bá wù mí mo lè decide àti máa lọ. Even tí n bá lọ pàápàá mo ń padà bọ̀ lọ́la àmọ́ mi ò tí ì sọ fún ẹ pé mò ń lọ. Ó ṣe ọkọ mi tó tiẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu léyìn. Má ti sọ pé mo gbọ́rọ̀ mo lè lọ mo lè má lọ bákan méjì mi ò tiẹ̀ tí ì dìde ń bí. Mo ṣì wá ń bíṣẹ́ sẹ́ẹ̀ tí bá ti kúrò bíṣẹ́ máa pè é. Ok. Ọṣẹ, take care. Bye. Jọjú. Báà ní ṣe wà ókè. Mo wà pàṣà. Jọjú. Tó kí ló ṣe ẹ́ tẹ́ pé ìwà tara ilẹ̀ tó ń disgrace ẹ̀ káàkiri báyìí? Kí lẹ mean? Ó ti bínú, má bínú. Mi ò mean láti embarrass ẹ. Bọ́n tí mo kàn wọ́n ni pé irú ìwọ ọmọ dáadáa báyìí ṣé ẹ kẹ́nìkan kan máa fìyà jẹ. Mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí yàtọ̀ sí pé òun rìn lórí èpè bí áńgẹ́lì lórí lójú mi. Ìyá. Kí ni ìyá bẹ̀? Kò tọrọ mò ń sọ fún ẹ, ó yẹ kó yé ọ. Ìwọ náà wò ó tún jí. Níjọ́ kọ́ wọnú ọgbà ẹ̀, ṣé bó rí bó ṣe wẹ̀? Ó kàn wọ̀ bẹ́ẹ̀ ńkọ́lọ́ ṣẹ̀dá ẹ̀ ni. Èmi sì tẹ̀wọ́ gbẹ̀. Àpò tí a gbọ́n tí mo sọ ń dún ẹ̀ ni. Bó ti ṣẹlẹ̀ sí ẹ, ó ní máa ṣẹlẹ̀ sí ẹ. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé mo dúpẹ́. Ó kàn yẹ pé ó ṣe mí láàánú pé mi ì rí tí ń rù rárá nígbà tí mo débí báyìí. Honourable gangan ni mo wá wá. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé at the end of the day ó wojú mi. Kí n jọ tún sọ ẹ sọ wá wojú ẹ rè báwo àbí ìfẹ́ wo ní bẹ́ẹ̀ ń bí ká máa ná rẹ ni. Ó dáa bó ṣe wọn Olúwa òun ló máa ń ṣọlá ẹ ṣé èmi ti ń padà sọ ọ́fíìsì nìyẹn. Ó ní dóde mi kí wọ́n fi gbọ́njẹ mi dé kájí máa lọ. Ṣé àjọ débì ni? Abẹ́ẹ̀ máa wọ́n máa játijàti ni ṣé mi lọ sọ̀rọ̀ ẹ̀dì ìgbìn iwájú mi ti ń pòsè ṣó tiẹ̀ fáìn ni ó fáìn kankan
lẹ́yìn pé òkàn púpọ̀ òsì lásán eyín ẹnu ẹ̀ sì funfun dànù ó tún ní gún sọ̀tọ̀ ṣé èèyàn wá ní sọ pé èèyàn fáìn ní bílá rẹ̀ gan àwọn akẹ́kọ̀ọ́ gan tí wọ́n wà ní nkẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ ọba ìpínlẹ̀ máa tó ní ṣé ọ̀dọ̀ mi kọ́ ní ọ̀yẹ́ kí irú ọmọ ṣé tó jí gan tiẹ̀ dání torí kẹrẹ butu èmi gan mo tẹ̀ ń dì ìgbésẹ̀ ara mi máa gbàgbé lórí ọ̀rọ̀ rẹ̀ kí mo ń bá ká gan àmọ́ ẹ̀yẹ máa ń gbòòrò ní àjẹtọ́ ń jẹta ọmọbìnrin kan sì rí mi tó ní pé òun ò tí ì rọ́kọ̀ làtọ̀ fáìn rí. Oh, okay. Daddy, kò dágbé òun àti ọ̀rẹ́ kan ni wọ́n jọ ń gbé. ọ̀rẹ́ kan ọ̀rẹ́ wo ṣé kìí ṣe ọ̀rẹ́ ìbùkún tèmi sì rí ń jẹta tí mò ń béèrè jọjú lọ́wọ́ ẹ̀ tó ní òun ti rí jọjú ti tójọ́ mẹ́ta. ìbùkún kọ́ ẹ mọ ọ̀rẹ́ yẹn wọ́n jọ ń ṣiṣẹ́ ń bi iṣẹ́ kan náà ni. bẹ́ẹ̀ ni sà. ó dẹ́ kó burú. but ọmọ jọjú nígbà tó lọ ń dágbé ń sìn ìgbà wo ló fẹ́ márì ìgbà wo ló fẹ́ ní plan láti márì àbó mọ̀ pé ọjọ́ ti wà lórí ẹ o ti ń dàgbà. ẹ wò dáadé tásìkò bá tó màá márì. tásìkò bá tó wà márì ìgbà wo làsìkò fẹ́ tó dá mi lóhùn ìgbà wo làsìkò fẹ́ tó àbí kò yẹ pé kò sí ọ̀dọ́mọkùnrin tó máa dẹnu kobìnrin yòówù tó bá ń dágbé nítorí pé gbàgbọ́ wọn ni pé ọ̀jẹ̀ tí wọ́n á ga jù tàwọn lọ. ẹ wò dádì ẹ ti bí mi mo ti sọ ń sìn a ní kò dágbé òun àti ọ̀rẹ́ ẹ̀ kan òun ni wọ́n jọ ń gbé bẹ̀ àwọn ọ̀gá wọn ló gbàbẹ̀ fún wọn nítorí pé ó súnmọ́ bí iṣẹ́ wọn kán lè tètè máa dé bí iṣẹ́. bẹ́ẹ̀ ni àti pé ẹ wo bí dádì ṣe rí jọjú tẹ̀ ń wò yìí kì í ṣe ọmọdé mọ́ o bẹ́ẹ̀ ni kì í ṣe ọmọdé last 2 months jọjú lè jẹ́ ọmọdé nísìn ó ti dàgbà. jọjú kì í ṣe ọmọdé wọn. ó ti dàgbà ó ti mature. ó ti dàgbà ó ti mature. ohun tó bá fẹ́ ṣe dáàdì ẹ jẹ́ kó ṣe àdúrà ní kẹ́ máa fi ràn wá lọ́wọ́. ó dà ọlọ́run aṣá máa dáàbò ẹ̀bò yín. àmín. ṣé ò lọ ṣọ́ọ̀ṣì déédéé ṣá. Rárá àwọn nẹ́ta ẹ̀rọ tí wọ́n sọ fún ẹnìkan bàbá ní choose colour. Wọ́n sọ fún pé mo need at least 2. Look at this. Oh, jẹ́ kí n wà wọn nice way nínú ilé. Okay. Thank you so much. Báwo ni? Ẹ ti àwọn ọ̀tọ̀. Mo ti ẹ̀ ti sanwó ti wà òkè. Àìwẹ̀ tí mo wà the last time tí mo wá yẹn, Ọlọ́run ló mẹ́rin tó mo ní kúrò ní káàmù. Àwọn tó láìkí ẹ̀yà ìpè omi ìsìn Àbí. báwo ni. Sister. Ṣé èmi lè fẹ́ ra tọwọ́ yín yẹn fún? Ẹ gbà mí. Báwo ni tí ń ṣe jẹ́ tí mo ṣe máa ra àìwẹ̀ fún yín? Ẹ mọ̀ bí tèmi ṣe jẹ́. Anyway, tí èmi bá rí arẹwà bíi ti yín báyìí, máa mọ̀ pé èmi lọ́lọ́run rán yín sí. Ó dáa o. Ṣé rí arẹwà tèmi yìí, Ọlọ́run tún rán mi séèyàn kan. Kódà gan mi tí jíṣẹ́ tán fún un. Ṣé gbọ́? Àmọ́ ojú ò ní rí arẹwà kó má tẹ̀lé àti pé nǹkan tó da ọ sí fẹ́ nìkan. Ṣé bí o tiẹ̀ tó bẹ̀rù kó tó ṣáájú mo mú ẹ wá sóde àjọ wá bí kò ń fi mí bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. What do you mean by rárá o? Kí ló mí nà? Ọkùnrin ní sùúrù náà obìnrin lẹ́nu náà báyìí. Please mind your business. Idiot. Kí ló fa gbogbo rubbish yẹn náà? Ẹrù mi ò tiẹ̀ wá bá ẹ mọ́ rárá. Come on, get out.
ó ga o ẹ rí bẹ́ẹ̀ ni iṣẹ́ náà obìnrin yẹn ni fine girl tó báyìí náà nà. ó bó ṣe na obìnrin can you imagine. ṣẹṣọ òkú ṣáàtì wà òkè báyìí ṣá. lágbára lọ́wọ́ Ọlọ́run. kò dárayá. madam àbíṣe ẹni sì tún wà. wọ́n ti wà òkè sá. wọ́n ti wà òkè ẹ kàn mí sọ pé wọ́n jẹ nǹkan tó bá gbóná kán dé máa mú gbígbóná even tó máa fẹ́ jẹ rice kó jẹ gbígbóná. gbígbóná ok máa make sure pé mo mójútó dáadáa tó bá kọ̀ tí yóò fẹ́ jẹ́ màá nù lóúnjẹ gbígbóná màá fún ní tíì gbóná abomi gbóná àtẹ̀kọ́ gbóná. ó bẹ́tà bẹ́ẹ̀ yẹn kó ṣáà máa gbóná all the time ṣe gbọ́. all right doctor. and then no kò sí yẹn mọ́ kò sí. ok bye. wọ́n Látúnjí ibi tó o bá mi dé yìí gan-an ló jẹun ṣó ti yẹ akẹsẹ̀ kan bodò òní fà mi ò tí kò délé ẹnìyẹn o ló ń lù mí lójoojúmọ́ lálùbọ̀lẹ̀ ó lù mí títí tí oyún oṣù méjì jábọ́ lára mi wo ìpàdé wa bí oyin ó dàbọ̀ o. ṣe má ṣe mọ́ ó ṣàrí pé wọn náà ni mò ń bẹ̀ látàárọ̀ mo dẹ̀ ti bẹ̀ lọ́sípítù ó dẹ̀ sọ fún mi pé o ti gbọ́ ní o ti dáríjì mi lówí kò yẹ ká tún délé máa dá ilé ìsílẹ̀ mọ́ náà. mo ti dáríjì ẹ tí n bá dáríjì ẹ mi ní jẹ́ kó gbé mi láti hospital délé kódà mi ní jẹ́ kó wọnú bíbá ẹ kò yẹ káàárọ̀ ojíire ó kúrò nínú ọmọ ìyá àjà. Joju, tell me you are joking. I'm joking. ṣé màmá fi irú nǹkan báyìí màmá fi máa joking. But you can't do this to me. You know I love you. Mo nífẹ̀ẹ́, mo fẹ́ràn ẹ púpọ̀. O lè ṣe eléyìí fún mi now. Joju, o lè ṣe fún mi, mo nífẹ̀ẹ́. Ọlátúnjí, lóòótọ́ mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi. Ìwọ náà dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn. Àmọ́ my dear, this is not normal. Ìfẹ́ gbóná leléyìí. Ìjọ́ wo la fẹ́ ṣe léyìí dá? Kò yẹ, Ọlọ́run mo fi bẹ̀ ẹ́. Jẹ́ ká gbàgbé ẹ̀. Okay, Joju, you know what? O mọ̀ tí máa ṣe. Sori láti èní lọ, mò ń promise ẹ wípé láyé mi ò ní fi ọwọ́ kàn ẹ́ báyìí mọ́ talk less of wípé màá máa gbá ẹ létí. Sori jọ́kíjọ́ tí n bá tún fi ru aṣọ bẹ́ẹ̀ ṣẹ́gun kò sú mi ò ní fọwọ́ kàn ẹ́ mọ́. Kí n sú ẹ? Kí ni tèmi láti sú ẹ? Ọlátúnjí mi ìfẹ́ wàhálà o. Wà máa lọ, máa pè é sórí aago. Ṣó ti yẹ? Máa lọ ṣe ti gbọ́. Ó tì mí dàgbà mi ìfẹ́ tán. Ó wá sọ panu, ó ṣàjẹnu. Ètò ṣe o. Wọ́n ní kó má jẹ́ kí fẹ́ ilé tó báyìí. Kò ní wọ́n fẹ́ bá mi jórúkọ pọ̀. Ìfẹ́ mi wá kọjá tìyẹ tán ó ní kí n máa lọ. Helen. So Mike can jókòó ṣá. Sure. Red Bull and This is my hummus bowl. Yeah, it's a nice place. It's lovely. Lovely. O jẹ́ máa tán. Ṣé ilé lọ pé lovely? Ò tó lovely láìláì.
ẹyin ló ń dàkúkọ náà. O kẹ́yìn eléyìí tó dàkúkọ á pẹ́ àápẹ́. Kí ló dé ṣé bó ń ṣiṣẹ́ ọkùnrin dẹ̀ ni ẹ́ ò ní láti rọra ẹ pin. Mi ìrora mi pin àmọ́ sórí tọwọ́ ó ní ò jẹ́ kí tẹ̀kẹ́ okun náà èmi tó ń wo èyí ló yẹ kó máa pè ní olórí ẹbí bàbá bùkátà àbúrò márùn ni mo ní lẹ́yìn mi tí mo rán lọ sílé ìwé èmi gan mo ń sanwó ilé mo ń wọṣọ mo ń jẹun lórí sálárì èlò tí mo ń gbà. But ìyẹn ló ṣò pé o wà responsible pé tó bá máa rí wàá lè tọ́jú ilé. ṣé inú ahéré náà màmá rí sí o mẹ́ni kúrò lọ́rọ̀ yẹn ìjàre já sọ nǹkan mi kí ni kí n fi ṣe lálejò jíjẹ mímu kí n rányàn kó sáyé lọ́ra wa. Mi ò jẹ nǹkan kan mo ti yó sórí ojú ẹ̀ tí mò ń wò yìí ó ti yó mi. ó dàgbà máa ṣe lálejò ẹ níbi bóyá kí n wá fí nǹkan tí màá play fún ẹ àbí. Ìbùkún ó ti ń wago nìyẹn o nítorí ọlọ́run má bínú ọ̀nà ló pọ̀ ní kì í jẹ́ kọ́kùnrin ó lọ mú. Honorable Ètúndé pẹ̀lú àwọn òwe yín nìyẹn. ní a fẹ́ ṣe. Kí ló dé sá o ẹni kí n rí yín ṣé kò sí nǹkan. Ó nídìí o nítorí wọ́n ní tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú tó bá jẹ́ kúmọ́lú a jẹ́ kú ló mọ́lú ilé wọn lọ. Wo má mind mi ohun tí mo ṣe ní o pàdé mi ń bí lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ ìjọjú ni. Mo sì mọ̀ pé ìwọ náà ni wọléwọ̀de ẹ̀ ìwọ sì lóyún ọ̀rẹ́ òtítọ́ tẹ̀ ń bára yín sòdòdó nú àwọn tó ń bá rìn. Ìjọ lè believe pé ìjọjú ó tell me off ó ní kí n máa lọ níwọ̀n bá mi ṣe pọ̀ mọ́ ó níwọ̀n ò fẹ́ mi mọ́ kò sí ohun tí mi ò sọ fún tán kò gbà tí n bá tiẹ̀ wá ń call ẹ̀ títí kò ní pick call mi mọ́. Honorable ẹ má bínú sá o kí lẹ ṣe fún ṣé ẹ̀ṣẹ̀ ni. Not really though mo ṣe ẹlẹ́ṣẹ̀ díẹ̀ kékeré kan mo dẹ̀ ti bẹ̀ ó lóun ti gbọ́ mo jẹ́ kó realize pé àwọn àtẹnugan máa ń jà wọ́n dẹ̀ máa ń parí ẹ̀ ṣàdédé ni mo kàn rí pé tí n bá ń pè aago akọ́ máa dún tí ò ní gbé. Ẹ má worry Honorable èmi á bá sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ tún máa pẹ́ túbọ̀ pé dáadáa. Màá appreciate ẹ̀ tó bá bá mi bá sọ̀rọ̀ ọ̀nà àjò gbọ́ màá continue láti máa pè bá mi bẹ̀ ọ́ sọ fún I still love her mo ní ìdíjọ́jú mi ò lè afford láti miss ẹ o. Honorable mo understand situation tẹ wà báyìí ẹ má worry èmi á bá sọ̀rọ̀ and láti ẹnu ẹ̀ ní ìlọ ó máa bẹ̀rẹ̀ sí ní máa pick calls in. Ọlọ́run á fún ẹ ṣe kí ni kí n fi ṣe é lálejò. Mo ti ń ṣera mi lálejò already ẹ má worry sir. dáa pé mi náà máa ní ìdí omi. Bọ́lá o máa take it easy ni o kò ń ṣe fault èmi náà náà. This way kí dáàdi fi sórí check yẹn òun náà fi sọ tún náà fi sí bọ̀ just take me for my word as well as possible lọ́tún náà máa kọ́ yẹn wá. èmi tí mo ti sọ fáwọn ọ̀rẹ́ mi pé máa fún wọn lówó yẹn lọ́la. Bọ́lá má bínú sí mi now take it easy now mo promise you tó tọ́ Ọlọ́run àárọ̀ kùtùkùtù ọ̀túnla máa kọ́ yẹn wá. Tani. Àwọn ọmọ kan níjà rẹ tó kàn máa ń disturb yàn kí ló máa ń ṣe táwọn obìnrin kan máa ń tira wọn mọ́yàn tó máa ń tira wọn mọ́yàn tipátipá báyìí ó kàn lọ sọ̀rọ̀ ẹ̀dì mario sí mi lọ́rùn dandan wọn fi ń fẹ́ yàn ni. Gbàsíkò náà ti lọ fáyín jù wọ́n ṣe ní máa lé ẹ kiri. Yes now. So kàn gbà mọ́ ẹ lọ wá òkè. Mi ò gbé yẹn wọlé òjò mi ò mọ kí mo fẹ́ ṣeré ìwọ náà ò lè ṣe bẹ́ẹ̀ fún mi náà. Better. Mi ò fẹ́ gbé kọ́ọ̀lù yẹn náà. We call her now. It's better for you go pick her than go come ring come waste it down now. Then now. Hello, darling. Hello. Kí ló ń ṣe lọ́wọ́ torí mi ti fẹ́ sùn. Èmi náà ti sùn. Ìyá ara rich kí mo wà níbẹ̀ yẹn. I'm missing you. Kí ló dé? Ṣé o miss mi ni?
Of course. Anyway, mo kò fẹ́ béèrè lọ́wọ́ ẹ pé ṣé a ṣì máa lọ sọ́dọ̀ mọ́mí ẹ lọ́la. Bẹ́ẹ̀ni. Jẹ́ kí n fi ẹ́ sílẹ̀, ó dà pé orin yẹn ti wé lára gan torí o wà straightforward nípa àwọn ọ̀rọ̀ ẹ mọ́. Ó dàárọ̀. Ó dàárọ̀. Love you. Ó bàjẹ́ oorun tó. Gbọ́n náà jọjú. Ta ló sọ pé òun ra dúró gbogbo provisions fún? Mo sọ fún ẹ pé ìyá ọkọ mi ni mo ń lọ rí wọn lọ́la ṣó dáa kíkọ̀ déédéé ṣápá lọ síbẹ̀ kí n má kó nǹkan kan lọ ni. Bẹ́ẹ̀ ni kò dá lóòótọ́. Gbọ́n náà jọjú. Ṣé bó ṣe máa gbàgbé honorable nìyẹn? Wo ìbùkún Ọlọ́run bá mo fi bẹ̀ má lọ síbẹ̀ rárá má lọ bẹ̀. Kí ló lè tó yẹn jọjú? Ó dùn ṣe nìwọ náà fẹ́ married man àbẹ̀rẹ̀ kí lajá ń bẹ́kùn ṣe. Èmi fi pé gbogbo yẹn ló bá ti rò kó tó bẹ̀rẹ̀ sí ní go out pẹ̀lú honorable. Nígbà tó fi fẹ́ dà lórí tán ó wá fẹ́ já jùlẹ̀ lójijì. Kò lè easy o. Wo ìbùkún kò ń ṣe pé bóyá mi ò nífẹ̀ẹ́ Ọlátúnjí kò yẹ àmọ́ mi ò fẹ́ da ilé ẹ̀rù ṣé bóbìnrin lèmi náà dáàdì mi ò dẹ̀ lè gbà láéláé kò yẹ ṣé màá torí mo fẹ́ fọkùnrin kí n wá kọ́rọ̀ sí bàbá mi lẹ́nu ni. Jọjú o ní láti rí honorable kó wá wò bó ṣe ń ṣe bí ọmọ kékeré. In fact ó ti fi ìfẹ́ yí ọkùnrin yẹn lórí pátápátá. Bó o bá tiẹ̀ ní fẹ́ mọ́ tí ẹ máa gbé kọ̀lẹ̀ lẹ́ǹkankan. Ó dá mo ti gbọ́ o. Màmá píkọ̀ wọn kò yẹ mi ò lè fẹ́ honorable mo ti nífẹ̀ẹ́ wọn jù I love him too much. Àti pé ṣorí Gbọ́láhàn single ni ó dá lọ́mọkùnrin ẹ̀kan tí mo introduce ẹ̀ sí dáàdì mi báyìí wọ́n accept ẹ̀ ni. Jọjú èmi understand ẹ o bó yín ò ní pé kó má máa gbé kọ honorable at least ẹ sì máa kéra yín kẹ́ máa sọ̀rọ̀ rántí pé ara èèyàn lóore wà o. Mo ti gbọ́ o ṣé ọ̀rẹ́ mi àjọṣe wa ò ní bàjẹ́. Àmín. Yóò dáa fún aya mi inú ẹ̀ á dùn o wà ní dàgbà òṣì o ṣó wá rí ẹ̀yìn mi yìí ń fi pọn ọmọ yín agbára elédùà ọkọ mi ò ṣe o Ọlọ́run á dùn ẹ́ nínú o ṣó wá rí gbogbo ọmọ tó bá tara ẹ jáde pátápátá báyìí wọ́n máa dùn ẹ́ nínú ni. Àmín o àmín. Agbára Ọlọ́run ó wá kun kankan o ṣé ẹ mọ̀ pé ètò ìgbéyàwó yín ló yẹ ká máa ṣe báyìí torí ohun èmi náà kí n fi ojú mi méjèèjì kí n fi rí ọmọ mi àti ẹ̀ lè sọ pé ó ń yá kó lọ pẹ́ adẹ̀lẹ̀ ló lọ pẹ́ kó lọ yá àmọ́ ń lè jíṣẹ́ fún bàbá yín nígbà èmi náà bá rebi àgbáre ibi tí bàbá yín wà wípé mo fi ojú mi yìí o mo fi rí ọmọ ẹ o jọ ọkọ mi. Ẹ o mọ mi ní agbára lọ́wọ́ lọ́hùn ẹ fojú yín rí àwọn ọmọ yín. Àmín. Ṣé wàá rí tẹ̀sán yẹn kò tí ì yá ń sìn kò tí ì lè yá ń sìn ètò ìgbéyàwó à ń gbìyànjú. Bẹ́ẹ̀ni. Má wọrí. Ẹ ṣé gan mọ́ mi. Ẹ ṣé mo dúpẹ́ gan ní agbára Ọlọ́run ẹ pẹ́ fún wa ẹ fọwọ́ páwó ẹ fèrègì jòbí ẹ ṣé mọ́. Ilé ayé mi lè sùn. Wọ́n ní kí n kí ẹ jẹ́ bá ń kó gbogbo.
kí ló dé tó ń ṣe mí báyìí? Mo tiẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀, ṣé gbogbo ìfẹ́ tó ló ní sí mi nígbà kan ṣé kò sí fẹ́ yẹn ń bẹ̀ mọ́ ni? Ṣé ó ti tán nìyẹn ni? Mo ń bí ẹ ní, mo ní ṣé ó ti ya tán nìyẹn, for better for worse. Èmi mo wá dẹni tó fẹ́ rí mọ́ rárá yìí. Àkànní, kò ń ṣe pé mi ò fẹ́ rí ẹ, kò dẹ̀ ṣe pé mi ò nífẹ̀ẹ́ mọ́. Àmọ́ ìwọ náà wò, igi mú jìnnà sórí, gbọ̀nràngbọ̀nràn ló fi jù mí lọ. Ṣé o lè nírìn lábúrò kó ní kó lọ farúgbó sílé ni? Mo gbé o. Jọjú, ṣé èmi ni mo ti wá di arúgbó níwájú ẹ lọ́jọ́ tèmi? Orí mi lárúgbó tẹ́lẹ̀ o, kò tó ní o fẹ́ bá mi kú. O mọ̀ mí lágbàlagbà kò tó ní o fẹ́ bá mi lọ. Anyway, wọ́n ti ní tóbìnrin bá ṣe tán tó fẹ́ kọ́kọ́ kò sọ́gbọ́n téèyàn lè dá. Àmọ́ yé mi o, okú ti ráwọn bọ́ìsì náà nísìn, nítorí báwo ṣe ń lù náà làwọn ń jò. Gbogbo ibi tó rìn sí láà náà mọ̀, ibi tó máa ń páàkì ilé jákujàku kan tó máa ń páàkì mọ́tò ẹ̀ sí lójoojúmọ́. Ọmọkùnrin tó ń lọ bá ń bẹ̀ fàwọ̀rajà ní o, ìyẹn ọmọkùnrin tó ló fẹ́ tó fẹ́ fi ṣọkọ fàwọ̀rajà lásán lásán ni. Ó ṣé mo dúpẹ́. Thanks for the advice. Tí ẹ dúró náà, ṣé o mẹ́ni tó dúró wájú Àkànní mà ló ń bá sọ̀rọ̀? Àkànní ti yé nìkan. Mo rí ẹ, mo dẹ̀ mọ̀ pákànní ni mò ń bá sọ̀rọ̀. Wo fàwọ̀rajà yẹn gangan báyìí, òun ni mo fẹ́ fẹ́. Òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà, ó sàn ju wàrà tó níyọnu lọ. Ọ̀dà, má bínú. Ìṣòrí mo mọ̀ pé inú ló ń bí ẹ. Wo inú òbí mi, bàbá àbúrò, wọ́n máa lọ mo fẹ́ jáde. Àkànní, má jẹ́ kí n bójú ẹ o. Mo ní kó máa lọ sẹ́ẹ̀. Ṣé mo ti tẹ́ tó báyìí? Bọ́tà. Lọ́jọ́. Ó níyàwó ẹ̀sìn lé mi ẹni kí wọ́n wà fọkàn, wà kú títí ẹ̀ bá mi. Tilẹ̀kùn fún mi jàre. Àṣefàwọ̀rajà tí Ọlátúnjí ọmọkùnrin ló ń jẹ́ kò tiẹ̀ ní tìjú rárá. Ẹ̀rù ò bá pé mo kà pẹ̀lú obìnrin. Dájúdájú ẹ̀hànnà ni bọ̀bọ́ yìí. Tó bá jẹ́ Àkànní mi ni, ẹ̀bi á ti pọ̀ jù. Àti wípé kò tiẹ̀ jẹ́ dánwò ẹ̀wò. Àmọ́ ṣe bí èmi ni mo change lifestyle honorable náà. Mo sì lè change òun náà torí Gbọ́láhàn ò tí ì marry ni. Tó bá marry tán, ariwo gbogbo pálapàla ìkọlẹ̀. Ta ni ẹ kó wọlé? Káàárọ̀ nínú. Ẹ káàárọ̀. Ó tiẹ̀ ní kí n jókòó. Ẹ jókòó mà, ẹ jókòó. Kí ni kí n fi ṣe yín lálejò mà? Má ṣe yọnu, jókòó ìwọ ni mo wá dé. Ṣé kò sí mà? Jọjú, mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ọ́ dẹ̀ wá fẹ́ ọkọ mi.
What? Jọjú, mo mọ nǹkan tí mò ń ṣe o. Lóòótọ́ òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú. Bíi tèmi kọ́ o. Ohun tí mò ń sọ yìí ó dénú mi ó dọ́kun mi. Tó bá dẹ̀ jẹ́ wípé irọ́ ni mo fi pa fún ẹ, ó kù mí ọkọ lọ́wọ́ ọba. Nítorí kì í ṣe ìwọ nìkan ni ọkọ mi máa kọ́kọ́ yàn láàyò. Ṣùgbọ́n láti ìgbà tí ìwà tiẹ̀ ti jà báyìí, àtìgbà ẹni mi ti gbádùn ọkọ mi nínú ilé mọ́. Ló jẹ́ wípé sìgá àti ọtí òun lọ́kọ mi yàn láàyò báyìí. Sìgá kẹ̀? Bẹ́ẹ̀ ni. Látìgbà ẹni mo ti wá rí wípé tí ò bá sí ẹ nínú ayé Ọlátúnjí, kò sí Ọlátúnjí. Mọ́mì, ṣe rí ibi tọ́rọ̀ wá dé báyìí, ẹ̀yin ṣẹni tí máa parọ́ fún. Ìgbéyàwó mi ti wà lọ́nà, àmọ́ màá bá yín bá Honorable sọ̀rọ̀. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á dé fún mi ṣe. Máa pé owó o, Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Kí ni kí n wá ṣe fún yín ní jíjẹ àti mímu báyìí? Mi ò jẹ nǹkan kan. Eléyìí tí mo bá wá yìí, òun ló ṣe pàtàkì láyé mi. Mo ti fẹ́ máa lọ. Ó dàbọ̀. Ó dàbọ̀. Akànnì, kí ni gbogbo nǹkan tí mò ń gbọ́ tán ló ń ṣe? Ṣé wọn ṣáà sọ wípé mo jí wọn lọ máa ràn gbé? Wọ́n ní sìgá àtọ̀tí dẹ̀ lóyún láyò báyìí. Àjàlá tá nà. Kì í ṣèwọ náà ló fà ní. Ó jẹ́ fi sọ́lọ́pọ́n. Màá tún pìyẹ̀pìyẹ̀ lórí fóònù. Ó tún ní gbàgbó mi. Bó mo rò pé a ti resolve gbogbo ọ̀rọ̀ yìí ni náà. Ṣe bó níyàwó tiẹ̀ sílé. Má sọ mí lẹ́nu. Indeed. Lẹ́nu ẹ̀, mo níyàwó. Wọ́n lè sọ pé mo níyàwó nísìn. Ṣé bí wọ́n mọ̀ pé mo níyàwó tẹ́lẹ̀ kó tó sọ fún mi pé o fẹ́ máa jórúkọ tí mò ń jẹ́? Àbí wọ́n kọ́ ló ń fẹ́ bá mi jórúkọ pọ̀? O tì mí síjà ẹkùn tán. O wá kó ọrùn tó ṣẹ́, o kó sínú àpò fún mi. Lẹ́yìn ìgbà tí ìfẹ́ ẹ̀ ti gbinlẹ̀ lọ́kàn mi tán, o wá jù mí lẹ̀ lọ́sàn-án gan. Ṣé bọ́ ṣe ń ṣayé nìyẹn? Ṣé nǹkan tí mo ní nìyẹn? Nǹkan tí mò ń sọ fún ẹ ni pé kó ń ṣọmọbìnrin ẹ ló ṣe ẹ. Mo mọ̀ pé kò ń kọ́ ló ṣẹ̀ mí. Ìyàwó mi ò ṣẹ̀ mí, àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé àmọ́ àjò ṣèjọra wa lọ. Àìmọ̀tọ́jú ọkọ ṣe dáadáa tó. Ṣé bóun náà ló fà á tí mo fi ń kó girlfriends káàkiri kó tó di pé mo pàdé ẹ̀? Tí mo dẹ̀ rò pé mo ti jẹ ọbẹ̀, mo ti dópin ọbẹ̀. Mo rò pé o sọ fún mi pé wọ́n ti change ni. Ṣé ojú àpá máa dàbí ojú ara ni? Ó dáa. Akànnì, gbogbo nǹkan tó sọ fún mi pátá ni mo ti gbọ́. Ọlọ́run á dẹ̀ kọ́ wa mọ̀ ṣe. Màá dẹ̀ rí i pé mo bá àwọn náà sọ̀rọ̀. Everything is going to be fine. Àmín o. Àmín. A ti gbọ́. Wo láwọn. Ètò bá fẹ́ ṣe gan-an ni kò jẹ́ kí n mọ̀. Torí òṣètò ń sìn yín o fẹ́ máa lò gbójú. Àtòrí àjàjà ó ní ta ló ń jà lẹ́yìn kò léhùn. Ṣé wọ́n mọ̀ pé nítorí tiẹ̀ mo ṣe ń ṣe wọ́n mò ń ṣe ni? Nítorí tèmi. Torí tèmi ló ṣe ń kóbìnrin káàkiri. Kò lè yé ẹ. Ṣé wọ́n mọ̀ pé àwọn obìnrin tó ń sọ yìí èmi àti wọ́n ti mọ́ra tipẹ́tipẹ́? Kẹ́ni kankan tètè wá dé kó wá gbà mọ́ ọ lọ́wọ́. Báwo ló ṣe fẹ́ kàn fi ṣọ́ máa fojú rí wẹ̀? Kò tí yẹ kí mi náà máa fà wọ́n mọ́ra nìyẹn. Kí n má kàn tètè já wọn lẹ́ẹ̀ anyhow. So that wọn ní rí tiẹ̀ rò. Kọ́ tó mọ̀ ṣe nìyẹn. Oríṣiríṣi. Ó dá wọn àbínú. Má bínú ṣùgbọ́n. Fáwọn pété ẹ̀ mọ̀ ṣe má bínú. Ẹ̀yin ọkùnrin, tẹ́ bá ti mọ̀ pé yóò nífẹ̀ẹ́ yín báyìí, ẹ wá máa take yín for granted. Mi ò take it for granted now. Mi ò take it for granted. Ó dá wọn àbínú. Ṣùgbọ́n.
ṣé o fẹ́ fún màmá gbé láwọn ọlọ́mọ mọ́ ni àbí. ẹ̀yà fún mi lẹ̀. ó lè rẹ̀ sí kò dáa o. Ọlátúnjí ọkọ mi akọni wọn wá wọn kó jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fa òfun ni ò jẹ́ kò wọ́n mi náà kí mi náà fi ẹ́ sílẹ̀ àmọ́ bàbá mi ló ní mi ò lè fẹ́ tó ti níyàwó sílé lójú wọn bíi pé mo fẹ́ da ilé yẹn rú ni mi lè fẹ́ kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu torí wọ́n jẹ̀yà púpọ̀ lórí èmi àtẹ̀gbọ́n mi ọkùnrin jọ jẹ́ kí ìgbéyàwó yìí ṣe. Àmọ̀kẹ́ Adé wo bó ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ìmọ̀ràn tó dùn béèyàn bá gbé wèrè jókòó tó sọ̀rọ̀ báyìí fún orí wèrè gan máa wálé ara ẹ̀ máa wálé. Lóòótọ́ ó dùn mí àmọ́ kò sí ohun tí mo lè ṣe sí mọ́ níwọ̀n bá àgbà tí ẹ ti mú ọjọ́ ìyàwó ṣé mo wá fẹ́ wá síbi ìgbéyàwó ẹ̀ kí n máa dàrú ni. mọ́sọ̀ oníbàbẹ́ ò fẹ́ kó fẹ́ ni tó ti má rí ìyẹn mi ò fẹ́ kó kọ̀rọ̀ sí bàbẹ́ lẹ́nu torí mi náà kọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu mi ò sì fẹ́ kí ọmọ tèmi náà bí kó kọ̀rọ̀ sí mi lẹ́nu. ó kàn jẹ́ wípé ọmọkùnrin tó náà fẹ́fẹ́ yìí inú mi ò ń dùn sí nígbàkigbà tí n bá ń rí nítorí mo máa ń rí bí ìfàwọ́rajà. ojú ẹ̀kọ́ dẹ̀ rí bẹ́ẹ̀ ni o tó bá súnmọ́ ọmọlúàbí èèyàn ni. bó ṣe máa jọ́ lọ́dọ̀ tí ẹni yẹn àmọ́ ti tán nú mi. kó lè mọ̀ pé ó ti tán nínú mi. Just ask me anything you want. Sọ kí ohun tó bá fẹ́ fún mi ibi tó bá rò pé mo lè bá assist yín lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí sọ fún mi èmi Akànnì máa ṣe. ṣé ọkọ mi ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ àṣírí ọ̀nì tó fọmọ aráyé rí o. àmín. Àmọ̀kẹ́ àmọ́ ó mọ̀dé ọkàn ayẹ wípé bọ̀bọ̀ tó ń wọ̀n wájú ẹ̀ yìí wèrè tó wà kẹrin ni o. Akànnì mo mọ̀ pé wà kẹrin ni mo dẹ̀ mọ̀ pé ó kẹ́ fún mi dáadáa àmọ́ jẹ́ kí n ṣàgbọ́ràn sí bàbá mi lẹ́nu. Àgbàmì odò ńlá nífẹ̀ẹ́ jẹ́ bàbá kó síbẹ̀ òkú àti ọ́ bífẹ̀ bá gborí ọkàn jókòó tán ó lágbára o gbégun ìfẹ́ bá gún ní lẹ́sẹ̀ ó ṣòro yọ ìfẹ́ lágbára ó máa dá. bẹ́ẹ̀ lobìnrin ò mórè ń tòótọ́ ni àfìgbà tó pàpà ṣe ìgbéyàwó pẹ̀lú ọmọkùnrin ó dùn mí o. ó mú mi dé àárín odò agbami ìfẹ́ tán ó já mi jù sílẹ̀ láì bìkítà ó ní kí òtútù ìfẹ́ kó máa mú mi ó dẹkọ̀ ó dáṣọ bora ìfẹ́ bò mí ó jà mí lólè ọkàn ó ṣe bẹ́ẹ̀ ó fi mí lẹ̀ ó sá lọ. mo sì mọ̀ wípé ìgbà tí ọmọ ń tiraka kò sẹ́ni tó rí ẹ o ọlọ́run wá lò mí fún ẹ láti jẹ́ ojé èèyàn tán ó jọjú lójú ẹbí ara ń pè ẹ́ lọ́tún lósì gbogbo aráàlú wá rí ẹ bí èèyàn gidi ó ti gbàgbé wípé ọ̀gẹ̀dẹ̀ mi ló wo kòkóyè ni òun ló wá di igi burúkú lẹ́yìn. irọ́ ni o. ṣé mo fẹ́ máa parọ́ fún ẹ ni bó ṣe jẹ́ gan ni mo sọ fún ẹ. ó ga o. kó má ì tí ì rí obìnrin ni gbogbo sísítẹ̀mù ẹ̀ báyìí máa dàrú ni.
bọ̀ jọjú ọkọ ẹ tèmi mọ̀ èmi ò lérò pé ó lè ṣe gbogbo nǹkan tó ń sọ yìí o. òfin ni ṣé ọkùnrin ṣọ́ máa ń kọ́ sórí wọn ni ó ti sún mi ni mo ṣe decide láti sọ fún yín. kì í ṣe pé mi ò believe ẹ̀ àmọ́ ó ń surprise mi ni. èmi àti òṣèré àárọ̀ dalẹ̀ rí. sọpọlọ ìjọ ò lè ṣègbéyàwó náà. nǹkan tí mo ṣe fi mọ́ra gan-an nìyẹn ò ní believe pé alẹ́ ọjọ́ ìgbéyàwó wa ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lásán lórí ọ̀rọ̀ olóbìnrin dé yìí náà ni wọ́n rí mi. ìgbéyàwó yìí ìbànújẹ́ gbáà ló jẹ́ fún mi. sọpọlọ kí ló wá ń rí ṣe sí. ìyẹn ló ṣùgbọ́n tó ń sọ dókítà ẹ̀ṣẹ̀ gbé ṣọ́kà kan lé mi lọ́wọ́ ni. kí tún nìyẹn o. ìjẹ́ o jẹ́ mọ̀ pé Gbọ́láhàn ó ní low sperm count. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. nǹkan ọmọkùnrin ẹ̀ ò lè dánmọ́. ayé mi o ọmọ jọjú kí ló wá ń dúró tì kí ló ń jókòó tì. akèrègbè ẹ ló máa júwe ibi tá a máa fọkàn sí. ó bẹ́tà. My dear, oúnjẹ ti ready. Ó má worry mi ò jẹun, mo ti jẹun bí mo ti ń bọ̀. Nígbà tó mọ̀ pé o ti jẹun bí tó tún ń bọ̀, kí ló yẹ kó jẹ́ kí n ṣe wàhálà tó tó yìí? Ẹ má bínú mà. Gbọ́láhàn, nígbà tó mọ̀ pé ò nífẹ̀ẹ́ mi, kí ló fẹ́ mi fún? Èmi fẹ́ ẹ. Ṣé èmi ló fẹ́ àbí wọ́n ló fẹ́ mi? Tí mo lè sọ fún ẹ pé èmi ò tí rẹ̀ àti má rí tó ń tira mọ́ mi lọ́rùn. Gbọ́láhàn, lẹ́nu ẹ̀ sí mi, ṣé ìwọ ló fẹ́ mi àbí mi mo fẹ́ ẹ? Ìwọ kò lọ bribe màmá Gbọ́láhàn ni. Ìwọ ọmọkùnrin yóò máa dá o. Ó dáa, kò sígbà tí mi ní kókó òun lè yìí. Kí ni? Ṣé gbogbo nǹkan tó kó jọ yìí ló ń jẹ lójú àbí? Gbogbo nǹkan tó kó máa fọ́ gbogbo ẹ̀ pátápátá tí màá ń rún ẹ. Mo máa ṣàgbákò ọkọ o. Mo máa ṣe mistake láti fọmọkùnrin yìí. Ìwé lè dá mi. Yẹn ni pé ẹranko lásán lásán lọmọkùnrin yìí. Òun náà gbà because mi ò ní hesitate láti sue ẹ̀ sí court. Dádì mi, ẹ jẹ́ àfi sílẹ̀. Akèrègbè ẹ̀ ló máa júwe ibi tá a máa fòkùn sí. Ejò mà làwọn ọmọkùnrin ìsìn yìí o. Wọn ò ṣe é nu ẹnu fún rárá. Ṣé bẹ́ẹ̀ náà lè fà á? Ẹ̀yin lè ń wá single. Mo fẹ́ single tó ń sìn, kò fi mí lọ́kàn balẹ̀. Ṣé nǹkan burúkú mo wá ṣe ni? Wípé mò ń fẹ́ ibùjókòó ayọ̀, ibùgbé àlàáfíà fọmọ mi. Mo á lè mọ̀ wípé ìfàwọ̀rajà lásán ní Gbọ́láhàn kí n jẹ́ òfẹ́. Lóòótọ́, Honorable jù mí lọ gbọ̀ràngbọ̀ràn. Àmọ́ ó nífẹ̀ẹ́ mi tọkàntọkàn. Mo jákulẹ̀ nítorí pé mo fẹ́ gbọ́ràn sí bàbá mi lẹ́nu. Ìyá mi, ọmọ á dẹ̀ gbọ́ràn sí ìwọ náà lẹ́nu. Ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu. Kì í ṣe wípé torí pé Honorable jágbàlagbà ni mi ṣe fẹ́ kó fẹ́. After all, ó ní iye ọdún tèmi náà bá lọ́wọ́ ìyá àtìyín náà. Ṣùgbọ́n wọ́n ló ṣàjẹ́ pé méjì obìnrin ò dénú. Ìyáálé Honorable ńkọ́ kí ni mo mọ̀ tó máa ṣe? Ọlọ́run ò ní jẹ́ ń fojú sunkún ọmọ o. Àmín bàbá mi. Ẹ wò, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ o. Àmín, àmín. Ìyàwó Honorable fúnra rẹ̀ ló wá bá mi lé pé kí wọ́n á fẹ́ ọkọ wọn. What? Bẹ́ẹ̀ ṣe ṣe gẹ́lẹ́ yìí lèmi náà ṣe lọ́jọ́ náà. Well, but ìyẹn ti kọjá, ó ti bọ́, kò sáà ti máa rí. Àdúrà kí Ọlọ́run bá fọwọ́ tọ́ Gbọ́láhàn lọ́kàn lókùn ká máa gbà báyìí sí. Sọ ìṣàmọ̀lé lọ́wọ́. Ó ti tó kí ló dé báyìí kí ló ṣe ẹ́ my dear kí ló ṣe ẹ́. Akọni
Fáwọ̀rajà tó ń pọ̀ ọmọkùnrin yẹn gan-an ló ń jẹ́. Ọmọkùnrin wo? Ọkọ mi ni. Gbọ́láhàn. Ó lù ẹ́ ni? Tó bá lù mí, ṣé bó ṣì dá? Mo jáde ní kí n tó dé ọkọ mi ti gbóbìnrin wálé. Mo kọ́lẹ̀kùn títí ọkọ mi ò ṣílẹ̀kùn fún mi. Mo dẹ̀ ń gbọ́ wọn àtòbìnrin nínú ilé. Anyway, whatever the case, sorry. You know what? Please, dear, why? Joko, no. Joko, my dear. Sorry. Relax. Ma fi ronú ṣe rẹ̀ léṣe náà. Fi rẹ̀ láyà balẹ̀. Kí ló máa jẹ, kí ló máa mu? Akọni, mi ò jẹ́ ìkọ̀kọ̀ mi, tèmú nǹkankan. Mo kàn fẹ́ kí ṣáà jókòó ṣáà. God. Anyway, okay. Relax. Mo ń bọ̀. Ṣojú bọ́, my dear. Mo ń bọ̀. Ọmọ jọjú mi ọ̀wọ́n. Ìbùkún. Jọjú. Ta ló ní káàdì? Business card ọkọ mi rèé. Kódà gan personal one gan ni. Tó bá fẹ́ ríyàn ló máa ń fúnyàn ní káàdì. Níbo ló ti rí? Ọkọ ẹ ló fún mi o. Ọkọ ẹ náà ń fẹ́ mi. What? Ó yẹ ẹ lẹ́nu. Mama jẹ́ kí yẹn yẹ ẹ lẹ́nu. Wo 1,000 naira tó fi lé lórí rẹ̀. Tó ní kí n fi wọ mọ́tò wá sọ́fíìsì ọ̀hún. Tí n bá ti ń bọ̀. Mo gbé o. Mo dáràn. Ìbùkún. Ṣìnà tí wàá bọ́mọkùnrin múlẹ̀ bí ẹ̀sùn iṣu. Ọmọkùnrin yóò lè yí padà o. Kò dé sí nǹkan tí mi kì í fi tẹ́ lọ́rùn. Ọmọ jọjú. Ọkùnrin nìyẹn fún ẹ. Kò sí nǹkan tó lè ṣe láyé tó lè fi tẹ́ wọn lọ́rùn. Ó mọ nǹkan tèmi máa sọ fún ẹ. Ìṣe ni kò ya ní sùúrù kó wá kún fún àdúrà gidigidi gan. Ìbùkún àdúrà. Ṣúrò àdúrà ló wà lẹ́yìn ṣá. Anyway, tí ọmọdé bá sọ pé òun gbọgbọ kúkú nígbà ẹ̀rùn, ìyá ẹ̀gbọ́n á sọ pé òun gbọgbọ sísí sẹ́gbẹ̀ẹ́ odò. Ẹnu ẹ̀ lájọ wà yìí. Ọ̀rẹ́ mi. Gbọ́láhàn. Ó dáa. Bí tí ẹ bá ká ṣe dín ògùn. Ṣé máa lọ? Ó dáa má pẹ́. Mi ní pẹ́ náà. Àmọ́ irú pẹ̀fíìmù ló lò yìí. Ló ṣe kò dáa ni? Ó jẹ́ kí n feel bákan. Ìyẹn náà ti ń rìn yẹn láyà àbí? Torí everything ló ń rìn yẹn láyà ń sìn. Tó bá ti gbóhùn ilé wa ní irritate, ilé ń irritate, òun feel feverish, oní malaria lé ní malaria lọ́la. Tó bá jẹun wàá sọ kó fẹ́ bì. Tó bá pẹ́ jẹ́ wàá sọ kó tó ṣiṣẹ́. Irú ọ̀rọ̀ wo ni ìbá yẹn ṣó tún ti bẹ̀rẹ̀? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Bọ́tí mi kàn mọ̀ ni pé èmi ò ti pẹ́ tèmi ti súnmọ́ ẹ̀ ọmọ táyà mi fi sí around. So tó bá ń sọ story pé kíní kan ṣẹlẹ̀ tó ń jẹ́ kí wọ́n bì, tó ń jẹ́ kí wọ́n máa ní early morning sickness, àmọ́ kò nídìí. Ṣé yẹ? Tó bá yà wá sọ tó ń ṣe, èmi lọ́n tèmi nìyẹn. Ọ̀gbìn, ṣé kò ṣe pé ọmọkùnrin ti fẹ́ ká mi báyìí? Hello? Báwo ni? Èmi ni. Bọ̀bọ́ yìí ti fẹ́ ká mi o. Kí la wá fẹ́ ṣe báyìí sí? Ó dáa, jọ nítorí Ọlọ́run jẹ́ ká yìí ti ríra o. Ká bá lè ti wá nǹkan ṣe sí jọ. Ó ṣe. Ó dàbọ̀. Lọ́run. Ọlọ́mọ ẹ̀ kò fífẹ́ pa mí. Kí mi fífẹ́ pa ẹ̀? Ṣé ìwọ tí mò ń ṣàánú? Ṣé yẹ? Ó mọ̀ pé èmi gangan ló ń pè ní ìfẹ́ ni. Ìfẹ́ gangan is my real name. Bàtọ́ sọ mi lórúkọ Ìfẹ́ Gbọ́láhàn náà sọ mi mo kàn yọ ìfẹ́ ẹ̀ kúrò ní. Torí gbogbo àwọn obìnrin wọn máa ń ṣubú lera wọn mi wá fẹ́ kàn kú.
mo ṣàánú ọmọ yọ̀ fẹ́ kúrò. Well, I'm really gonna miss you. What do you mean? Miss me biti báwo? Daddy in travel. Wọ́n fẹ́ lọ holiday pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi ní London. And he'll be gone for like 3 months. So wọ́n ní kí n lọ mójútó company àwọn tó wà ní Ìbàdàn. I know. So now then. Yeah, èmi náà máa mi sẹ́. Baby, bóyá kò dẹ̀ tẹ̀lé mi lọ. Ilé tó kúkú máa gbé wà ńbẹ̀. Wà á kúkú lè bá mi mójútó business yẹn dáadáa. Àbí kí ló fi ọ́? Ó lọ. Ó sì kọ́ tó dùn bí àrùn bá. Okay, as long as you know about Miss Angel me. Abi. That's why I love you. I love you too now. One more. Yes. Níbo ló ń lọ tó ń dẹrù báyìí? Ṣé mo sọ fún ẹ látàwọn pé mo ń travel? Lóòótọ́ sọ fún mi láti alẹ́ àná pé fẹ́ travel. Àmọ́ ò sọ pàtó ibi tó ń lọ. Ó dà. Company mi rán mi lọ sí Abuja. Mo dẹ̀ máa bẹ̀ for 3 months. 3 months? Ìjọ́ ló ti ń rò yẹn? Ṣé máa ń rò pé èèyàn fẹ́ travel ni? Ẹ gbà mí. Àmójú wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá? Ìjọ́ wo gan la fẹ́ bímọ? Èyí treatment ò lọ gbà lọ hospital mọ́. Ó wá wí tán sìn. Olóhùn lọ fódìndí oṣù 3. Gbọ́lá hàn. Kí ni kò tó ń sọ náà ṣé kí máa wẹ̀ tó máa ń sọ̀rọ̀ treatment all the time? Ṣé èmi ló rò pé bóyá mo ní low sperm count? Ẹ̀gbọ́n ẹ̀ ló máa ní low sperm count. Ẹ̀gbọ́n ẹ̀. Yes. Ṣé torí mo ń wo àti doctor yẹn mo ń fi ilẹ̀ ni mo kàn ń pam fún yín mi fẹ́ sọ̀rọ̀ ọkàn ni o. Jẹ́ kí kíní kan yẹ. Àìmọye obìnrin tó wà ń ta tí mi ti fún lóyún tí mo sẹ́kàn lọ ṣẹ́dà nù. Mo kàn ń ṣàánú ẹ̀ ni. Lẹ́nu ẹ Gbọ́lá hàn. Lẹ́nu mi bíi ti báwo? No, lẹ́nu mi bíi ti báwo wọ́n ló fẹ́ gbọ́rọ̀ mo dẹ̀ ti jẹ́ kó gbọ́rọ̀ mo ti sọ fún ẹ tó ti ṣó dẹ̀ ti gbọ́n sìn àbí o sọ pé o fẹ́ marry mo dẹ̀ ṣàánú ẹ̀ mo gbé ẹ sílé ṣé mi try to. Gbọ́lá hàn. Uncle Gbọ́láhàn ṣẹ̀dẹ̀ ṣọ́ pé nǹkan tẹ́ ní kémi àti ìjọ máa ṣe yóò ní lẹ́yìn torí èmi ò fẹ́ kó dàbẹ̀ ń pè yan bíi tray ọ̀rẹ́ ẹ̀ o. Ọ̀rẹ́ ẹ̀ o ṣọ́ọ̀rẹ́ ẹ̀ tí ò mèrè ṣe. So ṣé torí kò mèrè ṣe lẹ́ṣẹ̀ wá bẹ̀ mí. No. Ìwọ gan mo love láti bẹ̀rẹ̀ ìwọ gangan ni tí o bá ṣe pé o tira ẹ̀ mọ́ mi lọ́rùn ìwọ gan mo fẹ́ láti mo ti mọ̀ láti bẹ̀rẹ̀ ni ìwọ ni bá ti fẹ́ náà. Ok, ìsìn tẹ́tí wá fẹ́ ń kọ́ kí la wá fẹ́ ṣe sí báyìí. Tí máa lé dànù tí máa jáwé fún kí n jẹ́ mi lè kó wọlé. Ta ni angel abẹ́ ń tàn mí jẹ. Ìwọ gangan ni angel mi náà ó mọ̀ ni mi ìmọ̀ ọdún kan sún mi tí mo lọ fẹ́ gẹ̀yìn ìwọ gangan ló yẹ kí n fẹ́. Ẹ̀wà gbọ́n gbà tẹ́ sọ pé máa divorce ẹ̀ tó bá wá kọ̀ jálẹ̀ tó ní òun ò agree pẹ̀lú yín kí lẹ máa ṣe sí. Tí o lọ sọ̀rọ̀ báyìí. Ṣé fídíò pàpàdà tó sọ fún òun ìjẹ̀kọ̀ yọ? Tí ì bá pa, in fact, á tún jẹ́ ti ìjẹ̀bú gan mọ́. Ẹ̀jẹ̀ bí ti máa fara ni ó máa fúra ẹ̀ ló máa kẹ́rù jáde kúrò nílé. Kílé tó bá. Jẹ́ ká gbọ́ tán. Kí ni a tún fẹ́ gbọ́ ń bẹ̀? Èyí tí mo gbọ́ yìí náà ti tó. Àbí kì í ṣe jọjú tèmi nǹkan létí mò ń gbé gẹ̀gẹ̀ lẹ́nìkan kórìíra bí eléyìí ni. Ó sún mi o. Mi ìmọ̀ nǹkan tí mo rà lọ́wọ́ ọmọkùnrin tí mi ò sanwó. By the way, báwo ni wọ́n ṣe gẹ́ẹ̀tì fóònù yìí àti ohun tó wà nínú ẹ̀? Ṣé bí iṣẹ́ owó èmi àti ìbùkún ni? Àjọ plan ẹ̀ ni. Anyway, wọ́n ti ní tọ́lọ́run bá ń ṣoore. Àwọn ẹ̀dá Ádámọ̀ àsọpọ̀ ń ṣèkà. Mo wá gbà nísìnyí wípé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì.
ìyàwó tèmi ń pọ́n gẹ́gẹ́ tí mò ń gbẹjọ́ òun lẹ́nìkan sọ ìgbà àkọlẹ̀ mọ́ mi lọ́wọ́. ṣé wọn náà ráyè báyìí. Ọlátúnjí Àkànní kí la wá fẹ́ ṣe gan báyìí. kò sí ṣíṣe kò sáì ṣe a jẹ́ wípé olórùka gbórùka padà nìyẹn èmi náà mọ̀ kó nìyẹn èmi ni gbogbo ayé mọ̀ ẹ́ mọ̀ ayọ̀jú ràn ló bá lọ́bi tó lọ tẹ́lẹ̀ ọmọ bọ̀ wálé ni òun lórúkọ tó yẹ kó máa jẹ́ mo kàn rò wípé bóyá kí n gbalé mi fún ẹ kí n pààrọ̀ ibi tó ń gbé tàbá rẹ nìkan tó ń lérí fòrò pọpọ tó ní kò sí bóun ò ṣe jẹ́ tó ní òun lòun fòrùka sí ẹ lọ́wọ́ eléyìí tó lẹ́fídẹ́ǹsì fún láti sọ pé kí n ṣọkọ ẹ òdodo àbí òtò. Leva! Leva! mo dẹ kú mo ń gbágẹ́sì látàárọ̀ ẹ̀ dáhùn bó lẹ́wà. ṣẹjọ́ mi èmi nìkan náà rẹ̀ wà nulẹ̀ mi ṣe ṣiṣẹ́ ti nulẹ̀ kí mi ṣe tá à nílé mi tún mi ṣe tá ìkùlé náà wò mọ́ ẹ̀jọ́ mẹ́ta sá. bí ti báwo ẹ̀yin nìkan lè wà nílé báwo ìyàwó mi nǹkan ọjọ́jú. ẹ pọ́sẹ̀ kejì tí rẹ̀ ti kó jáde rí aya rẹ̀ náà ti kó jáde kó ti lọ. kí ni. o ti kó jáde. ẹni sùúrù náà ń bó wọn ní ibi tán kó lọ. mẹ́sìn bí mi fọ́ bó sóhun kó lọ ṣé ẹ̀rẹ́ náà infrared and bluetooth ni òye kẹ́yìn lè mọ ògbóǹgbè kó lọ bí n ṣe fẹ́ mọ̀ ẹ̀yìn tọkọtaya rẹ̀ ń jọ wà ní. kí ni kò tẹ́ ń sọ yìí. kí ni mo sọ mírọ̀ fún ẹ̀yìn gọ́mṣọ̀n ṣá mẹ́sìn máa ń bọ̀ kí mo sọ ṣí mò ń sọ ni àbẹ̀fẹ́ dàmínà pọ́lọ̀ rú ni ẹ̀wọ̀n kó jáde àyàwó ẹ̀ náà kó jáde kẹ́hìn bẹ̀ kí n ṣe ẹ fẹ́ pa mi ní ṣé tó fún ẹ kọ́ọ̀dé gbà wá ni mi bèrè fún náà tó owó oṣù mi àtìgbà tí lọ owó oṣù mi rà ṣé yẹn ni ẹ jọ sá ẹ̀rẹ́ rẹ̀ kí n náà fún péyàn gan-an yẹn kẹ́ fún pé wọn kẹ́ lè mọ̀ wọn gbé wá. ṣé mo kó padà nílé àbí ṣé tó ń jáde inside net padà. ẹ sà kò ń ṣe mìíràn kó bá wọn èmìíràn kó bá dédé ẹbí wọn ni kí abúlé wọn abúlé ẹ̀ bá tòrò èmìíràn kó bá wọn ni. ókè ìsìn tẹ́tí wá fẹ́ ń kọ́ kí la wá fẹ́ ṣe sí báyìí. tí màá lé dànù tí màá jáwé fún kí n jẹ́ mi lè kó wọlé. Tani Angel abẹ́ ń tàn mí jẹ. ìwọ gbọ̀ngbọ̀n ní Angel mi náà ó mọ ni ìmọ̀ ọdún kan sún mi tí mo lọ fẹ́ gẹ̀ ìwọ gangan ló yẹ kí n fẹ́. ẹ̀wà gbọ̀ngbà tẹ sọ pé ẹ máa divorce ẹ̀ tó bá wá kọ̀ jálẹ̀ tó ní òun ò agree pẹ̀lú yín kí lẹ máa ṣe sí. kí ló sọ yìí tí wọ́n ló sọ̀rọ̀ báyìí. ebi ní ìpàgbàdàn tó sọ fún òun ìjẹ̀kọ̀ ọ̀yọ́ tí bá pa in fact á tún jẹ́ ti ìjẹ̀bú gan mọ́ ẹ̀jẹ̀ bí ti máa fara ní ọmọ fúnra ẹ̀ ló máa kẹ́rù jáde tó ń lé. òun ló gbọ́ yẹn ṣé o dẹ̀ ti gbọ́ báyìí nígbà tí mo wọ́ pé yàn ń béèrè mi tí mo yọjú tí mo rí i pé wọ̀ ni torí ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ mú ọlọ́rọ̀ ẹ̀ dání torí èmi àti ẹ̀ ò lẹ́jọ́ nísì tó ti wá gbọ́ tó ń sìn kí lórí sọ sìn. ìjọjú ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan tí mò ń sọ gbà yẹn mi ò mí nẹ. o ò mí nẹ títí o máa fi divorce ni. ṣé nǹkan tó fẹ́ sọ fún mi sì ni pé ẹ̀yìn tèmi lọ tán ni ó ní oyún inú ẹ̀. ṣé ìwọ fẹ́ oyún dépò pé o máa fọmọ ni. tó má dẹ̀ lé ní níbì kan là ń sá sí náà níbi tán ti ń fẹ́ mi fẹ́ bùkátà mi ibẹ̀ ni mo wà yìí o so Mr. Playboy o lè má lọ àmọ́ tí ò bá tẹ́ ẹ lọ́rùn jẹ́ ká pàdé ní court good day bá mi ti gate mi. Mukaila ti gate mi fún mi tó bá jẹ́ kó máa bọ́ síta. tọ́jú ẹ wá mọ̀ lọ ẹ wá mọ̀ lọ ẹ wá mọ̀ lọ ẹ wá mọ̀ lọ ṣe àtúnwò ẹ wá mọ̀ lọ. ẹ̀yin náà mọ̀ bọ́. mo gbọ́ wà tó sọ fún mi kí aládùúgbò tó ń pa àná mi sí. sáà mo tẹ́ pé tí mi dì ní tó sọ fún ọ tó ń sọ fún mi wọ́n ẹ pẹ́. àní ẹ bọ́ ta. bí mo ṣe bọ́ lọ́wọ́ Playboy nìyẹn o. God àǹtí mi so gbogbo wàhálà tẹ go through ní kẹ́ tó fẹ́ honourable. 2 months after tí mo ṣe engagement bàbá mi tó lóun ò nígbà kí n fẹ́ married man òun fúnra rẹ̀ báyìí ló fi ọwọ́ rẹ̀ ló fi fà mí fún honourable. ó ga ọ
ẹni ìtàn ló yẹ kẹ́ sọmọ yìí o. nígbà tí bàbá ẹ bá dé kó sọ fún ìyá àkókò ilé aya mi kí lára ẹ dẹ̀ ṣiṣẹ́. kí ni ẹni kó sọ fún dádì ẹ tó bá dé. sọ̀rọ̀. mo sọ pé kẹsọ bíbí ní ẹni ìtàn. ẹni ìtàn náà dẹ̀ ni torí èmi ni mo mọ gbogbo nǹkan tójú mi rí. ìwọ aya mi mo ti bẹ́ ẹrù àmàlà tó dá wá pẹ̀lú ewédú àti ẹja tútù. ẹ ṣe gan-an. èmi náà máa jẹun. ìwọ ló mọ̀ gbà. ẹ wo ẹ máa jẹun tẹ wáyé wá jẹ ibo ni bébì wa ò jàre. ó wà ní baby ward. ó wà ní ward èmi fẹ́ lọ gbé bébì mo fẹ́ máa bá ṣeré. máa jẹ ẹni ìtàn ni. ẹni ìtàn ni. ìṣe tó ju tìyẹ náà rí. èmi máa ti gbà fọlọ́run báyìí. ọkàn mi fà sí ọ mo fẹ́ fi ọ ṣáde orí ṣé kòkòrò tó ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ìwọ̀nba léwé kò ń dára mọ́ jẹ́ ń bá ọ lọ kájọ wá títí alẹ́. ìfẹ́ ò ṣe pamọ́ bí èéfín lórí o kò sí bó ṣe lè wù ká dé mọ́lẹ̀ tó wá ti ra ẹ̀ jáde okùn ìfẹ́ yìí ìfẹ́ lágbára. ẹ̀mí mi ń fà sí ọ ọkàn mi ń fà sí ọ mo fẹ́ fi ọ ṣáde orí ṣé kòkòrò tó ń jẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ìwọ̀nba léwé kò ń dára mọ́ jẹ́ ń bá ọ lọ kájọ wá títí alẹ́. bí ìgbín bá fà ìkárà wọn tẹ̀lé ìjàpá onílọ kò fi gbá rẹ̀ sílẹ̀ labalábá oníròdòdó kò yẹjú ìfẹ́ yìí màgá ìfẹ́ tiwa. ẹ̀mí mi ń fà sí ọ ọkàn mi ń fà sí ọ mo fẹ́ fi ọ ṣáde orí ṣé kòkó